àṣírí wo ló wà nínú kùránì ẹ sọ jáde fún wa kùndí tẹ́ ń sọ kùndí kùránì tẹ́ ń sọ fún wa kí ni túmọ̀ kùndí ṣé bẹ́ẹ̀ ṣe sọ pé ìwòsàn wà nínú kùránì nǹkan kan wà nínú kùránì kí ló tún wá fẹ́ mú yín máa lọ ṣàtójúbọ̀ lọ síbi nǹkan àwọn bàbá títí wa a fẹ́ bi yín o torí tẹ́ ẹ bá wíṣẹ́ ẹ máa mú ọ̀pá àsọnù ẹ máa mú dání lọ́ọ̀láyìn ẹ̀yin lẹ́mọ bí ẹ ti lọ rí igi gbégi lódò tẹ́ ń gbé dání. akí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́kọ̀ ọ̀jọ̀kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín nínú gbó nínú ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún wá fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì ìṣó níbẹ̀. ẹnu ọmú òkòkè tí olóńgìdì ọtọkùnrin tí ọmọ yìí ń ná ìyàwó ọ̀sùn àrùbáwò èrò lẹ́yìn ẹ̀ òdòdó àóbàgbò ilé tútù ọ̀nà tútù. Akiwa. Ṣé ẹ rí pé ibi tí mo bá yọ lọ́sàn-án yìí ọ̀nà ara ni ọmọ alára ni wá ara la máa dá àní dáràn mo ṣe ẹ̀làbọ̀rú mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe mo ṣe ogbó atọ́ fún gbogbo ọmọ ọkọ Yorùbá mo súre wòrìwò fún ojú òní tiwa mo ṣe ìbà akọ́dá mo ṣe ìbà ṣẹ̀dá mo ṣe ìbà Olódùmarè ọba tẹrẹrẹ kárí ayé ọba tó ṣe pé òun lọba tó ní wá tó mọ̀ wá tó dá wa mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ wa ọba kò ṣe kan tì ọba tí ò ní kú títí láéláé ọba tó tẹ́sánmọ̀ tí ò nópò tó fi gbé dúró tó dá ilẹ̀ tí ò ní pílà kábíyèsí Elédùmarè àwa ò ní alágbára kan lẹ́yìn àní aláfẹ̀yìntì lẹ́yìn yín àní ẹni tó lè bá wa ṣe àní ẹni tó lè bá wa mu àní ẹni tó lè gbọ́ tiwa àní ẹni tó lè gbọ́rọ̀ wa rò lẹ́yìn ẹ̀yin ọba Elédùmarè náà kábíyèsí yín o ọba alágbára ọba àríìrú àlà ọba àmọ̀ṣehùn ọba àánú ọba àkẹ́ ọba àmọ̀ṣẹ́ta ní ó bí mi ọba tó ṣe pé àrà tó bá wùn ló ń fi àwọn èèyàn ẹ̀dá kábíyèsí yín Elédùmarè a fẹ́ bẹ̀rẹ̀ ètò ti tèní ẹ fi wá dá àrà tó dáa a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ fi sí wa lẹ́nu ẹ fi wá dára tó dára Olódùmarè àwọn ò ní kankan ní kápá kankan tó kọjá yín kábíyèsí yín Elédùmarè nítorí pé ẹmu ẹkì ẹran bí òrẹ̀kọ́ tá a bá ń rẹ́ni tó ń lé fùrùkọ́kọ́ sí èmi Fákànyìnsọ́lá Àṣàbí Adéníkẹ́ tẹ́ ẹ bá ń lé fùrùkọ́kọ́ tẹ́ ẹ bá ń sọ pé ẹ fẹ́ mọbi tó ń gbé ẹ fẹ́ mọbi tó ń wà ẹ fẹ́ mu ẹ fẹ́ ṣe lé ẹ fẹ́ ṣe this ẹ fẹ́ ṣe that àkọ́kọ́ náà mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò sẹ́ni tó lè rí afẹ́fẹ́ mú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò sẹ́ni tó rí di òkun kò dẹ̀ sẹ́ni tó rí di ọ̀sà ẹnìkan ò rí di àti wáyé ẹni ẹlẹ́ẹ̀kẹta ń bẹ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé gbogbo ẹni tó bá ń rẹ́ fùrùkọ́kọ́ mọ́ èmi Ìfákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ Ọ̀ṣúnnìkẹ́ Ọ̀ṣúnkẹ́mi Ọ̀ṣúngbèmí ẹ try kẹ́ ẹ má mú mi o gbogbo ohun tó bá ń jó mi ẹ má fọwọ́ kàn níwọ̀n ìgbà tẹ́ ẹ bá mú mi tẹ́ ń fomi wẹ̀ tẹ́ ń fomi fọṣọ tẹ́ ń mú mi tẹ́ ń fi gbogbo omi ṣe nǹkan nígbésí ayé yín gbogbo ibi tẹ́ ẹ bá ń rò sé mi Ìfákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ Ọ̀ṣúndára ẹ máa forí ara yín gbé ni mi ní sọ pé kó kan àwọn ọmọ yín gẹ́gẹ́ bí ànábì ṣe sọ ní àná pé ìgbà tí ìnira pọ̀ tó Olódùmarè tẹ́ sọ fún wa pé Olódùmarè sọ fún wọn sọ fàdọ̀bí pé kí ni ká ṣe fáwọn ọ̀tẹ̀ ànábì ní ẹ má pa wọn báwọn eléyìí ò gbà wọn tó ń bọ̀ lè gbà gbogbo èyí tí ẹ bá sọ pé ó kubi tí mo fẹ́ gbà lórí orílẹ̀-èdè Yorùbá yìí Jésù tí ẹ sọ pé bàbá dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tó ń ṣe nítorí tẹ́ ẹ bá mọ ohun tẹ́ ń ṣe ni
ọba adániwáyé gbéṣẹ́ lé wa lọ́wọ́ ó ní ká máa sọ̀rọ̀ jáde ẹ̀yin kan sọ pé ó kubi tó fẹ́ gbà ẹ̀yin kan sọ pé kì í ṣẹlẹ̀ olóòṣà ni onígbà ni bí yú gbogbo yín wàhálà lẹ kóra yín sí. ọmọdé yẹ mọ akíyín ẹkú ara fẹ́ra kù ọlọ́run àforíjì wọn kò ní ṣekú náà ní tẹ̀lé-tẹ̀lé ó ti rí bẹ́ẹ̀ àṣẹ ti gùn. ọ̀rọ̀ fẹ́ bọ́ akí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá o akíyín gbogbo bíkíbi tọwọ́jẹ́ ètò yìí bá dé àtẹ̀yin tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ tún máa wò mí akí ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá dẹ̀ kí pásítọ̀ gbogbo ẹ̀yin tẹ́ sọ pé ẹ gba iṣẹ́ Ọlọ́run là ń ṣe Ọlọ́run ló pa wọn fóònù nọ́mbà tọ́lọ́run bá fi pè yín ẹ lè sẹ́ǹdì ẹ̀ síbí lẹ́nì kí n rí o gbogbo ẹ̀yin tí ó ṣe pé ikùn yín ló pè yín akí ẹ̀yin ẹni ire tòótọ́ tẹ́ wà nínú ẹ̀sìn Islam tí ẹ fẹ́ kẹ́sìn yẹn bàjẹ́ tí ẹ fẹ́ kó dàrú akíyín akẹ́yìn jàgídíjàgan náà o tó ṣe pé irú tí náà wà nù Kùránì ẹ̀yin tó ṣe pé ẹgbà Islam ẹ̀ fọmọlúàbí kún ìṣe àwọn ọ̀ràn tí wọ́n ní Islam lẹ́yìn ṣe ẹ̀kọ́ ṣe ẹni tí wọ́n fi Islam ràn wọ́n ní tọ́wọ́ bá ti dojú ìjà kọ yín kẹ́yìn náà dojú ìjà kọ wọ́n gẹ́gẹ́ bí ẹ ṣe sọ pé Kùránì sọ tálẹ́ni tó dojú ìjà kẹ́yìn nílẹ̀ Yorùbá ṣèbẹ́yìn lẹ bẹ̀rẹ̀ sí ní ṣe wérewère bí ọmọ òbá kú lọ́wọ́ adití ìgbà tí irú wa tá a wá ń wo bẹ́ẹ̀ ṣe ń fi àwọn bàbá tiwa pa láìmọye ọdún sẹ́yìn tó bá dániwá yóò tí ì sọ pé Ifá kan yín sọ ló yá nìṣó níbẹ̀ lọ bá wọn dá sí àwa ń wò yín ràn ni à ń wo bẹ́ẹ̀ ṣe ń ṣòṣì bí ẹran aṣẹ́wo lórí social media à ń wo bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bíi pé ká sọ pé ọba dániwáyé ó ń gbénu yín à ń rí yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bíi pé ẹ̀yin ni ọba adániwáyé kó àkóso ilé ayé fún à ń rí yín bẹ́ẹ̀ ṣe ń wí gẹ́gẹ́ bíi pé bẹ́ẹ̀ ṣe ń sọ jáde gangan lórí bẹ́ẹ̀ níkun ara yín shame of them gbogbo yín shame of them yín shame of them gbogbo yín nítorí pé tẹ́ bá rí àfáà mi lórí social media tó bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa rí pé ẹni Ọlọ́run lélẹ́yìí ta ni ẹni Ọlọ́run ta lẹni Ọlọ́run ìwọ tó bá fẹ́ jẹ́ ni Ọlọ́run wàá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ bí ara ẹ ò ní nífẹ̀ẹ́ ju ara ẹ lọ wàá nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ara ẹni. ṣé ẹ mọ̀ pé lánàá káwọn bàbá tàná lo ìgbà kò sóhun ta mí ń ro mí káàtẹ̀ sọ pé àwọn bàbá tàná kan náà wọ́n ń lọ kẹ́kù jáde wọ́n ń sun ẹ̀kọ́ eégún wọ́n ń sun eléyìí wọ́n ń ṣe eléyìí wọ́n ní wọ́n ń wẹ̀ wọ́n sí Islam buhari ìgbà yẹn that was then ni ìyẹn ti lọ ó ti tẹ̀ gbogbo ìgbà yẹn bèbí ò tí ì ṣẹ́jú bèbí ranjú sílẹ̀ bèbí àmọ́ purpose of bèbí gan bèbí kan ranjú sílẹ̀ báyìí bí bèbí ṣe ranjú lélẹ̀ tọwọ́ bọ bèbí lójú kò lè ṣẹ́jú bọ àwọn bàbá ti tàná jíṣẹ́ pẹ̀lú ọ̀kọ̀ọ̀kan pẹ̀lú àníyàn kan àtàwọn bàbá tiwa ti tàná àwọn tó fẹ́ gbà sílámù àwọn tó ń gbà sílámù mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ẹlẹ́sìn Yorùbá tẹ́ ẹ ṣẹ́kù lénìí nítorí pé ọbẹ̀ ètò lọ́ba adániwáyé tó bá ṣe pé gbogbo bí wọ́n ṣe ń wé àwọn èèyàn sí Islam lánàá ni gbogbo ayé bá di Islam ilẹ̀ Yorùbá dìtàn a fẹ́ bá yín sọ àṣírí ọ̀rọ̀ lénìí ilẹ̀ Yorùbá yìí ó máa di ìtàn tó bá ṣe pé Muslim and Christian ni wọ́n ń ṣe nílẹ̀ Yorùbá a kí ẹ̀yin bàbá wa ẹlẹ́bùúbọn bóyá ẹlẹ́rùúbọn dẹ̀ ni bóyá ẹlẹ́bùúbọn ni bí bá ṣe pè yín a kí bàbá wa Wọlé Ṣóyínká a kí ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá onífá bàbá ọláwo bàbá oníṣàngó gbogbo yín la kí nílẹ̀ Yorùbá nítorí pé ẹ̀yin lè jìká náà tí ẹ jẹ́ kí ẹ̀wù yẹ̀ lọ́rùn ọmọ ọkọ Yorùbá ní ká díjú ká ṣe bí ẹni ti kú káwọ ẹni tó máa kíni káwọ ẹni tó máa sunkún ẹni ká bù rìbùrìbùrìbùrì ká fẹsẹ̀ kọ́ gbà ò káwọ ẹni tó fẹ́ ṣe ní pẹ̀lẹ́ tí ò bá sáwọn bàbá yìí tí wọ́n sì kù nídìí àwọn ẹ̀sìn Yorùbá yìí ni òkè ẹlẹ́bùúbọn ẹ ṣe Kọ́lá Ọláwálé ẹ bá mi pín ètò yìí kó káàkiri o ẹ invite àwọn èèyàn wọlé gan torí mi tiẹ̀ tí ì ṣe ẹ̀sẹ̀ níwèé tí àwọn bàbá yìí ò bá jókòó tàbí wọn ò fi òtítọ́ ṣe òtítọ́ tí wọ́n fi ṣe òun ló sì jẹ́ kẹ́sìn Yorùbá sì kù tó bá sọ pé ìsìn Yorùbá nẹ́sìn ẹ̀sìn Yorùbá yìí náà ni ìyí tí wọ́n gbé dání
nítorí pé ẹ ń sọ fún gbogbo ayé ẹ gba Islam, ẹ ṣe Islam, ẹ ṣe léyìí, ẹ ṣe this, ẹ ṣe that. Ẹ̀yin gan tẹ́ ẹ sọ pé ẹ gba Islam, ṣé ẹ dúró lórí Islam yìí tẹ́ ẹ gbà? Ṣọ́nà Islam lẹ fi jíṣẹ́ fáwọn èèyàn. Ṣé ọ̀nà ṣé ohun tó wà nínú Kùránì lẹ ń lò fún ìwòsàn fáwọn èèyàn? Torí ẹ sọ pé ìwòsàn ṣìfáwù kíní kan òun ni Kùránì jẹ́. Ẹ̀yin àáfà alájàgbàǹgbìlà, ẹ̀yin àáfà ṣàkùṣàkù, ẹ̀yin àáfà abọ́ tí ń sín, ẹ̀yin àáfà rédèrèdè rádaràdà jágbàjàgbà rédèrèdè tá kì í jírí tá kì í jí kò tó ẹgbẹ́ tẹ̀yàn bá jírí yín ó máa padà lọ sùn ni. Ṣé bẹ́ẹ̀ ṣe sọ pé ìwòsàn wà nínú Kùránì, nǹkan kan wà nínú Kùránì, kí ló tún wá fẹ́ mú yín máa lọ ṣàtójúbọ̀ lọ síbi nǹkan àwọn bàbá títí wá? A fẹ́ bi yín o, torí tẹ́ ẹ bá wíṣẹ́ ẹ máa mú ọ̀pá àsọnu, ẹ máa mú dání lọ́ọ̀láyìn, ẹ̀yin lẹ́mọ bí ẹ ti lọ rí igi gbégi lódò tẹ́ ń gbé dání. Ẹ̀yin tó yẹ pé lórí irọ́ ni yín, ẹ fún ẹ ṣòkòtò tí ò nókùn ni yín. Ẹ̀yin tó yẹ pé ẹ ti wà jobless, ẹ ti kó virus. Ẹ̀yin tó pọlọ yín ò ṣiṣẹ́ mọ́ tí làákàyè yín ti dorí kodò. Ẹ kàn ń bẹ ẹ̀sìn jẹ́ fáwọn tó ń ní ìdí ẹ̀sìn láti ṣe ni. Ojoojúmọ́ lẹ wá fi ń lé àwọn èèyàn kó nínú ẹ̀sìn. Ẹ ń sọ fún wa pé ilẹ̀ Ìlọrin kì í ṣèlú ẹlẹ́bọ, ìlú Àlùkùránì ni. Àáfàá yìí tó wá bá mi dá sí mi ní wá àáfàá yìí tì. Àáfàá yìí wá jáde. Àáfàá yìí wá ń bi yín. Ẹ̀yin ọlọ́pọlọ lílọ. Ẹ̀yin ọlọ́pọlọ dorí kodò. Ẹ̀yin pásítọ̀ wa owó tẹ kó jẹ ti. Sùúrù jàre bàbá Sólómọ́nù. Wọ́n kówó jẹ kọ́ nìkan tí a fẹ́ ṣe lẹ́nu. Mò ń bọ̀ o. Mo dẹ̀ wá sèfù ẹ o. Mò ń bọ̀ o. Àáfàá yìí jẹ́ kó yé pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìlú Ìlọrin kì í ṣèlú ẹlẹ́bọ. Wọ́n ní ṣébẹ̀ náà sọ̀lú Mẹ́kà kalẹ̀ sí i. wèrè ara yín ò tẹ̀ sọ̀rọ̀ nǹkan tó máa ń bí mi nínú yín ẹ máa sọ̀rọ̀ ẹni ẹ gbogbo nǹkan yóò wù kó o lè ké nínú kéwú láyé o gbà lọrin kọjá sí alukurani sọ̀kalẹ̀ sí lọrin ni ọlọ́run tó sọ alukurani kalẹ̀ fún anabi Muhammad ṣé ìlú Ìlọrin ni alukurani ti sọ̀kalẹ̀ àbí eléyìí tí ọlọ́run fi rán Jubril sí anabi ṣé ìlú Ìlọrin ló mú gbà kọjá ṣé ẹ ponú ni ṣé ẹ̀yin wèrè ṣé ẹ ponú ni. ẹ bá wa bí wọn wà fà. ẹ̀dẹ̀ ń bọ́ sórí social media gbogbo yín ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ bíìsì ẹ̀dẹ̀ ń sọ̀rọ̀ dáadáa ìlú Ìlọrin ò kí ń ṣèlú ṣẹ̀ṣẹ̀ àwọn ọlọ́sùn ọ̀gbọ́dọ̀ sọ̀sún ní ṣẹ̀ṣẹ̀ wọn àgbọ́dọ̀ ṣe ṣẹ̀ṣẹ̀ nílọrin gbogbo ẹ̀yin àfáà yìí ẹ̀dẹ̀ ń bọ́ sọ́jà ẹ̀ ń ra lẹ́kulẹ́jà ẹ̀ ń jóṣẹ́ sẹ́nu àlùkùránì ni kẹ́ máa ra orí òkété orí olóńgbò ewé àbámọ́dá àtẹ́lẹwọ́ ọ̀nàkí kẹ́ máa pápọ̀ ó ti sẹ́fẹ̀ yọ. ẹ ṣe àfà ẹ jẹ́ àdúró bíi tẹ́ ẹ dé yẹn ná ṣé ẹ rí i pé kì í ṣèmi ni mo sọ̀rọ̀ àwọn ṣé ẹ rí àwọn àfà àtọpọlọ wọn pé ó pọ̀ ju àwọn tó ń ṣe dáadáa lórí social media lọ ẹ̀yin fẹ́ ẹ ṣáà ń wọ́nà bẹ́ẹ̀ ṣe fẹ́ gbà lórí lọ́wọ́ Yorùbá wọ́n wá ń jẹ́ kó yé yín àfà ẹ jẹ́ kán mọ̀ ẹ ṣe mí. ọ̀nà sẹ́nu àlùkùránì lọ́wọ́ ẹ já wèrè ni mo tó bá fi lè mú ìtẹ́bálẹ̀ ilé àwọn aláwo kúrò nílùú Ìlọrin ẹ̀yin náà gbọ́dọ̀ bọ́ sí ọ̀dọ̀ àwọn lẹ́kùlẹ́jà kẹsàn pé ẹ fẹ́ ra nǹkan gbogbo lẹ́kùlẹ́jà tẹ́ ń ṣe tẹ́ ń rà àwọn lẹ́kùlẹ́jà tẹ́ ń rà kí lẹ fi ń ṣe sẹ́nu àlùkùránì ló wà ṣe inú àlùkùránì ló wà sànàbì ṣerú ẹ̀ ànábì wá orí olóńgbò àtòrí orí òkété ewé àbámọ́dá ewé àjọ ọ̀bàlẹ̀ gbogbo ẹ̀kọ́ wá jó papọ̀ kó ló ń ṣẹ̀yọnú àbó ń ṣẹ̀ ìfẹ́ràn gbogbo aráyé
ẹ̀dẹ̀ bọ́ sórí social media ẹ̀bẹ̀ ó ti ẹ̀tẹ́lẹ̀ tó wé láwà ní jẹ́ràn bí ẹni tí ó rù mọ́tò ó wé láwà ní jẹ́ràn bí ẹni tí ó rù mọ́tò. níbo la tún já sí yìí o àáfàá yóò yẹ nìṣó ńlẹ̀. tó àlàbí bí àbí kíní pé rẹ̀ wọ́n kàn bọ́ sórí social media gbogbo ẹ wá sọ̀rọ̀ ayé dà fáwọn TikTok ẹ sọ̀rọ̀ ayé dà fáwọn Facebook ẹ wá máa respond sí nǹkan tó yẹ kẹ́ máa respond sí ẹ máa sọ̀rọ̀ bíi ẹ ń dójú ti Islam gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfa wèrè lọ́rin yẹn tẹ́ ń kóra yín káàkiri ẹ̀yin lẹ́mọ̀ paláǹgbá káàkiri àdúgbò àwọn ọmọlé kí ó tó bá ké lọ́dọ̀ yín ẹ fọ́ ẹgbàlẹ́ wọn lọ́wọ́ kan lọ́ máa paláǹgbá sanabi ṣerú ẹ̀ aláǹgbá tẹ́ ń pa ìkòkò tẹ́ ẹ rà tẹ́ fi ń jó sẹ́fọ́ kọ́lẹ̀ ń ṣe ẹ jọ aláǹgbá ẹ da ewé sí ẹ da gbogbo ẹ̀ sí ẹ jọ pọ̀ ẹ lẹ́bu ni ká máa fi fọ́kọ̀ mu sẹ́fọ́ kọ́lẹ̀ ń ṣe ẹ fọ àwọn ẹlẹ́bọ lọ́rùn ńlẹ̀ ẹ fọ àwọn oníṣẹ̀ṣe lọ́rùn ńlẹ̀ kò kàn yín ẹsẹ̀ sí tiyín káwọn náà ṣe tiwọn nítorí kálukú yín gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tí oníkálukú yín gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ mọ́ fi Ìlọrin wé Mẹ́kà mọ́ kò jọra wọn ẹ mọ́ fi Ìlọrin ẹ mọ́ fi wé Mẹ́kà mọ́ kò jọra wọn gbogbo wa la mọ̀ pé ànábì jagun ẹ̀sìn nílùú Mẹ́kà ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ ṣẹ́gun ó borí àwọn ọ̀tá ẹ̀ àmẹ́yìn tẹ́ ń sọ pé ń jagun ẹ̀sìn nílùú Ìlọrin tẹ́ fẹ́ kóra yín jáde wọ̀nyí pé ń jagun ẹ̀sìn ẹ̀yin gan ẹlẹ́bọ nìyín àáfàá tí ń jósẹ́ àáfàá tí ń lu ẹbu àáfàá tí ń fi ògógóró lu ẹbu àáfàá tí ń pòsì ògùn lórí TikTok pé ẹ lọ ra orí olóńgbò ẹ lọ já ewé àbámọ́dá ẹ lọ já ewé àjẹ́òbàlẹ̀ ẹ dá kinní kan mọ́ra àwọn ẹ̀pọ̀ mọ́sẹ̀ dúdú ẹ máa fi wẹ̀ ṣé ànábì ṣerú ẹ̀ ní orí yín dàrú ni. àáfàá wọ́n ń bi yín o àáfàá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín o ẹ̀yin àáfàá lọrin wọ́n ń bi yín o àáfàá ẹ tún sọ ẹ túbẹ̀ ẹ sọ ná ẹ jẹ́ kí n fà sẹ́yìn díẹ̀ ẹ bá ìbéèrè tẹ béèrè lọ́wọ́ yẹn ẹ tún béèrè. yín dàrú lẹ́yọ kọ̀ọ̀kan ni. àáfàá ẹ bá mi tún béèrè yẹn béèrè ẹ jọ. oníkálukú yín gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ohun tí oníkálukú yín gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ mọ́ fi Ìlọrin wé Mẹ́kà mọ́ kò jọra wọn ẹ mọ́ fi Ìlọrin ẹ mọ́ fi wé Mẹ́kà mọ́ kò jọra wọn gbogbo wa la mọ̀ pé ànábì jagun ẹ̀sìn nílùú Mẹ́kà ó dẹ̀ ṣe kíni ó dẹ̀ ṣẹ́gun ó borí àwọn ọ̀tá ẹ̀ àmẹ́yìn tẹ́ ń sọ pé ń jagun ẹ̀sìn nílùú Ìlọrin tẹ́ fẹ́ kóra yín jáde wọ̀nyí pé ń jagun ẹ̀sìn ẹ̀yin gan ẹlẹ́bọ nìyín àáfàá tí ń jósẹ́ àáfàá tí ń lu ẹbu àáfàá tí ń fi ògógóró lu ẹbu àáfàá tí ń pòsì ògùn lórí TikTok pé ẹ lọ ra orí olóńgbò ẹ lọ já ewé àbámọ́dá ẹ lọ já ewé àjẹ́òbàlẹ̀ ẹ dá kinní kan mọ́ra àwọn ẹ̀pọ̀ mọ́sẹ̀ dúdú ẹ máa fi wẹ̀ ṣé ànábì ṣerú ẹ̀ ní orí yín dàrú ni. wọ́n ń bi yín o a lè mí òbí máa orí yín dàrú lẹ́yọ kọ̀ọ̀kan ni. àáfàá ti fẹ́ yọ kọ̀ọ̀kan sí. ẹ ń dojú ti Islam ẹ ń ra Islam láre ẹlẹ́sẹ̀ Islam. tí o bá ṣe ṣe mẹ́ fílẹ̀ náà. it's not by force. gbogbo yín tẹ̀lé ń sọ iná mọ́ọ̀sì ẹ̀yìn àfáà yìí tá a bá yẹ̀ ìdílé yín wò Ògún ṣe kinní kan ni Ògún ṣe kinní kan. ẹ ṣé àfáà God bless you ẹ̀yin àfáà lọ́rin wọ́n ń bá yín wí bí ohun àfáà lọ́rin ace ẹ wò ó sùwò bí àfáà lọ́rin wò ó sùwò bí ẹ̀yin ń para yín ní màláìkà ẹ̀ ń fira yín dọ́gba ìlú Mẹ́kà wọ́n ní ẹ stop ṣe bẹ́ẹ̀ ṣé ẹ ti rí i pé tá a bá ń bá yín sọ ẹ wà tìgbà tí èmi Fákànyìnsọ́lá tẹ́mi ti ń bá yín sọ kò sórúkọ tẹ́ ẹ pè mí kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ mi wé ẹ̀yin ọmọ àlè tẹ́ ẹ wà lórí social media àtẹ̀yìn alákatakítí àlìbìdí àlìjà sí garawa àlìjà sí kòtò nítorí pé class by class grade by grade ní Islam nílẹ̀ Yorùbá kálukú wá náwọn kánkọ̀sì títí ẹ̀ ìjọ tí kálukú bá ti dá sílẹ̀ á lóun nìkan tòun nìkan lọ́wọ́ bá ń gbọ́ ẹ wà tìgbà tá a ti ń bá yín sọ ìgbà tẹ́yìn Ìlọrin tẹ́ ẹ wá fẹ́ jó tẹ́ ẹ fẹ́ tẹ́ àfìgbà tẹ́ ẹ lọ jálé agbọ́n ẹ jálé agbọ́n tán ẹ wá ń sọ̀kò fágbọ́n ṣé òkúta lè pa agbọ́n ẹ ti sọ kò sílé agbọ́n o ó ti dandan kágbọ́n ta yín ṣé ara ayé yín lóde ẹ wo àtọdún tẹ́ ẹ ti ń jẹ ìran Yorùbá tẹ́ ẹ ń fẹ́ wa gbogbo èyí tí wọ́n wẹ̀ sí Islam tẹ́ sọ pé Islam lẹ́ ṣe ẹ wà tìgbà tẹ́ tí ń jẹ ìran Yorùbá tẹ́ ń fẹ́ wa oúnjẹ mi ó ń fẹ́ mi oúnjẹ mi ó ń fẹ́ mi ìtumọ̀ ẹni pé tọrọ pọ̀lọpọ̀ pọ̀kọ́ ló gbọ́ Yorùbá kẹ́ ẹ máa lo nǹkan Yorùbá
kẹ́ ẹ máa lo agbára Yorùbá kẹ́ ẹ máa sọ pé àní nǹkan Yorùbá lẹ̀ tẹ́ bá dé gbangba ẹ̀ tún máa dìná ẹ̀ máa búná Yorùbá òun ló nítumọ̀ pé ẹ̀ ń jẹ́wọ́ ẹ̀ ń fẹ́ wa. ẹ wo àtìgbà tá a ti ń bá yín sọ àfìgbà tẹ́ kóra yín síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ wá wo àwọn àṣírí tó ń tú ẹ wo bí tọ́rọ̀ yìí máa láǹdì sí ọba adániwáyé ṣetán láti gba ìran wa fún wa láti gba ilẹ̀ wa fún wa nílẹ̀ Ìlọrin nítorí wọ́n sọ pé Fúlàní ló ní Ìlọrin tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ara ẹ wo bí tẹ́ ẹ ti àwọn ọmọ ọkọ Yorùbá dé nílùú Ìlọrin yẹn èmi ò ń ṣọmọ ọbẹ̀ omi ìdẹ̀lẹ̀ so much bọ̀ gbogbo ìtẹ́ gbé sórí social media làwọn ń bá yín dá yìí Fọlọ́ṣun ṣe gbá wọ́n tẹ̀ tún lọ rẹ́ǹtì ọmọ kan lọ síjọ́ tí wọ́n lọ sí tí DPO pè wọ́n ìyẹn náà sọ pé ọmọ Yemọja lòun àmọ́ ṣáwọn ò fẹ́ kẹ́nìkan kan wá bọ́dọ̀ kò ń ṣẹjọ́ yẹn ná iṣẹ́ tí wọ́n bá gbé ohun tó bá fún sí fèrè ló máa fún jáde ẹ wá wà tìgbà tẹ́ ti ń ṣe ẹni ilẹ̀ lórí ilẹ̀ Emirate ní ilẹ̀ kìdí kan ni wọ́n ní pẹ́ṣẹ́gbà tí Kùránì sọ̀kalẹ̀ o fáànà mọ́mọ́ sàlàsàlà ṣe lù lọrin ló dé sí ìgbà tí Jubril gbẹ̀gbà wọ́n ọ̀rọ̀ àlùkùránì tí wọ́n kó jọ tí lárúbáwá náà tán kó tí wọ́n tán kó gbogbo ẹ̀ pọ̀ mọ́nú ẹ̀ fún àwa tó ṣe pé ibi tán bá ti sọ ayé ká gbà láǹgbà àwa tó ipá lè dá oríra rò tí làákàyè wo ò lè dá ṣiṣẹ́ yàtọ̀ sígbà tó bá dání wáyé ṣẹ̀ṣẹ̀ gbé àwọn ọmọ kọ̀ọ̀kan dìde ẹ wá wò ó wọ́n ní sọ́dọ̀ yìí ni Kùránì sọ̀kalẹ̀ sí tí wàhálà fi bá yín tí ṣòro fi bá yín tí dààmú ṣe wà nú ayé yín nílùú Ìlọrin àfẹlẹ́bọ nílọrin ẹni tí ó bá ṣe ọdún rẹ̀ kó ṣe nínú ilé rẹ̀ dé kó ṣe níta rẹ̀ dé bẹ́yìn bá ń ṣe mọ̀lúdì ìta tí yín lẹ ti ń ṣe tẹ́yìn bá ń ṣe nǹkan níbẹ̀ yẹn ìta tí yín lẹ ti ń ṣe ṣé ẹ rí orílẹ̀-èdè constitution Nàìjíríà ó fààyè gba everybody pé kó ṣe ẹ̀sìn tó bá fẹ́ sìn àyè wà láti ṣe ohun tó bá fẹ́ ẹ wá wò ó ẹ wo bí tẹ́ ẹ ti fẹ̀dí ara yín síta Ìyá Olosun kan jáde ń sìn olóhùn mọ bàbá Okuta-Agidi bó Okuta-Agidi dẹ̀ ni ibi òborúkọ tó ń jẹ́ ẹ wo bí fíìmù yẹn ṣe ń lọ ṣé ẹ ti mọ̀ pé wọ́n ti ń sún ìran Yorùbá débi pé tó bá tó àsìkò gbogbo èyí tí wọ́n ṣẹ́fá fún ẹ̀yin àfáà tẹ́ ṣẹ́fá ẹ̀yin àfáà tó ṣe pé ẹ gbóná ju bàbá aláwo lọ ẹ̀yin kan wà ẹ wògbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tá àfáà yìí sọ pé gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ná káǹtì bàbá yín lọ́wọ́ tẹ́ bá ná ṣírí kí ni wọ́n ń pè láṣírí tá àfáà bá dìnnà pé kì í ṣoògùn irọ́ ni àṣírí wo ló wà nínú Kùránì ẹ sọ jáde fún wa kùndí tẹ́ ń sọ kùndí Kùránì tẹ́ ń sọ fún wa kí ni túmọ̀ kùndí fúnra ara yín aṣùstọ́nà ní ẹ fẹ́ forí àwọn tó ní yín gbọpọ ni nítorí pé tẹ́ ẹ̀ bá hùwà tẹ́ ẹ hù ìran Yorùbá gan ò ní máa rí rẹ̀ rírí pé ṣé pé àrà táwọn kìíní ń dáre wọ́n dẹ̀ ti mọ̀ pé tọ́ bá ti ń bọ̀ ṣùn tó ti ń ṣe fátí gbogbo ẹ̀ ti ń gbìrẹ̀ gẹ̀jigẹ̀ ojú ọmọ Yorùbá máa ká tán làákàyè wa máa sọ orí wa ti pé already ṣé ẹ fẹ́ yọ ilẹ̀ Emirate yẹn ilẹ̀ Ìlọrin yẹn ṣé ẹ fẹ́ yọ kò lára Nàìjíríà ni tẹ́ sọ pé ó níbi tí ọmọ aládé lè jẹ sí ó níbi tá a lè rìn sí ó níbi tá a lè ṣe sí ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń ṣe rádaràda ẹ̀ ń ṣe rádaràda ẹ ti dá kalẹ̀ gan apá yín ò ní kà ṣé ẹ mọ̀ pé mi ti sọ fún yín mo ti sọ ẹ lọ wo àwọn fídíò mi kí n tró yín báàkì ẹ lọ wo àwọn live chat tí mo ti ṣe mo ní tẹ́ ẹ bá da sílẹ̀ tó bá di gbàgbós apá yín ò ní ká apá yín ò ní ká kábíyèsí ọba Ìlọrin bàbá náà kọ́ làwọn rán yín iṣẹ́ ṣé ẹ ti mọ̀ pé wọn ń tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà ọ̀pọ̀lọpọ̀ yín àdàbí àyàfi tó bá ṣe pé ẹ lóhun tí ń jẹ́ agbára Yorùbá tẹ́ fi débi tó ẹ dé lókù tó bá jẹ́ Kùránì yìí nìkan lẹ̀ ń ṣàdúrà torí mi ò rí pé ibi tó ti jẹ́wé àbámọ́dánù Kùránì mi rí ibi tó ti ń jológbò didi sínú nánú Kùránì mi rí ibi tó ti ń wá èèkánná egbére nínú Kùránì mi ìdẹ̀rí ibi tí wọ́n ti ń lọ ṣe dúdú nínú Kùránì mi rí ibi tí wọ́n ti ń ṣe pé kí wọ́n tó máa lọ paláǹgbá kiri nínú Kùránì ṣe bẹ́ẹ̀ náà lẹ káwọn ọmọ ní kéwú débẹ̀ wọ́n máa yọ pàṣán kiri ní tó máa paláǹgbá kiri kí lẹ fẹ́ faláǹgbá ṣe ṣebí kan ní wọ́n okó aláǹgbá kiri online ìyẹn náà wọn á lè súnà ṣé ẹ ti pé á lè wàhálà á lè bìlísì á lè dáràn ni wọ́n
àwọn alìsúná gidi wà, Islam gidi wà, àwọn ẹni ire wà, èèyàn gidi wà, àmọ́ sábẹ́ ẹ ṣe ń bá lọ yìí ẹ ti ọ̀pá gún ọ̀fun ọmọ Yorùbá tó dẹ̀ ṣe pé gbogbo ohun tẹ́ ẹ sè tí ilé fi jọ wọn bá yín gbé bọ́ta títàn ò dẹ̀ ní gbàgbé yín títí láéláé àtàyàkìlì yámọ́tì à ń bá yín sọ látijọ́ yìí kèésè Ìsìláàmù ẹ ṣe ẹlẹ́bọ ni oyè Oòduà náà ti ẹ̀ ń bọ́ lé títí wa Oòduà ni òòṣà lé títí wa àdẹ̀tún ní eégún lábàjọwọ́ ọ̀pẹ́ ẹjọ́ mọ àlè ìjọ òní lárúbáwá tó nẹ̀ sí ti bọ́sà tán ti ń bára wọn fà bẹ́ẹ̀ ni òsẹ́ni tó ń ṣòṣà ni òsẹ́ni tó ń ṣe nǹkan kan mọ́ nílẹ̀ bẹ́kà tábàjọwọ́ ọ̀pọ̀ ọmọ ọkọ ti dàpọ̀ mọ́ máa lè a máa ṣe DNA yín a máa ṣe DNA torí DNA yìí ó gbọ́dọ̀ dàbí síìmù tá à ń rà £100 yìí ni àwa mọmọ ọkọ àmọmọ àlè nínú yín tá a bá máa wí ẹ̀ sọ pé yìí kan Fúlàní Ìlọrin kiri kan Ìlọrin ṣé Fúlàní ẹgbọ́ ṣé Fúlàní ṣé ó papọ̀ mọ́nà Yorùbá ẹgbalẹ̀ ń gba gbogbo ẹ̀ kiri horo sí horo ẹ tún wá sọ pé kúbi tọmọ Yorùbá fẹ́ gbà ọmọ Yorùbá fọ́ lẹ́rẹ́ pé tó bá tákòkò tó bá tójú ṣúṣù fùrọ́ máa là fùrọ́ ti là báyìí o àwọn onílẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ alálẹ̀ ti dìde nílẹ̀ Yorùbá gbogbo èyí tá a bá sọ pé kúbi tọmọ Yorùbá máa gbà àlákáṣí gbogbo yín mo fi àsìkò yìí mo fi pè gbogbo ọmọ Yorùbá ẹ̀yin tá ẹ bá ní nọ́mbà Pastor Gabriel Àgbàrá Àtura àbí Pastor Gabriel Àgbàlá àbí báwo náà tiẹ̀ ṣe ń pè wọ́n náà pastor tó máa ń ṣàánú lórí Facebook yẹn àti Alhaji Ọmọborí owó ẹjọ ẹ bá mi send nọ́mbà wọn bàbá dẹ̀rẹ̀ ẹni tó lè ṣàánú náà níbi tá a dé yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá náà ti bà yé ẹ̀jẹ̀ níbi ẹ̀sìn o tá a bá sọ pé wọ́n fi àwọn èèyàn sínú ìgbèkùn ẹ̀sìn wọ́n bà yé àwọn èèyàn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yẹn máa ń jù làákàyè ẹlòmíì lọ tírúwa ìbá ń sọ ibi ìfini sínú ìgbèkùn ẹ̀sìn ní pé tó bá ti wà nínú ìjọ kan wọ́n á sọ fún ẹ pé má ṣe léyìí má lọ bẹ́ léyìí nǹkan báyìí léyìí ṣe ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbọ́ tẹ́ ẹ bá ní nọ́mbà Pastor Gabriel gbogbo ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ fún mi ní nọ́mbà wọn nítorí pé wọ́n fẹ́ bá mi help ẹnìkan tó ti wà lórí àárẹ̀ láìmọye ọdún tó dẹ̀ ṣe pé ó wà nínú ẹ̀sìn Islam àwọn ti ṣe èyí tí wọ́n lè ṣe fún nígbà tí nǹkan yìí ṣẹlẹ̀ ipá ti pín àkúkú ríbi tán kú ó lè máa ṣe ní kọ̀kọ̀ oore kọ̀kọ̀ náà ló dáa jù nínú Kùránì àdẹ̀mọ̀ yìí tán ṣe tán ṣàṣeyọrí ẹ̀ Pastor Gabriel Àgbàlá Àtura ẹ jọ̀ọ́ ẹni tó bá ní kọ́ńtàtì wọn ẹ jọ̀ọ́ ẹ bá mi send ẹ̀ wọ́n ti fi àwọn èèyàn sínú ìgbèkùn ẹrúkùnrin kan ọ̀gbẹ́ni kan ó bá mi sọ̀rọ̀ ó tọrọ ìrànlọ́wọ́ lọ́dọ̀ mi mo dẹ̀ sọ pé ọba adániwáyé ni gbogbo ẹ̀ wà mo kí gbogbo àwọn ọmọ ọkọ tí wọ́n mú múrí kan múrí méjì fún Ifákànyìnsọ́lá pé máa fi ṣàánú àwọn èèyàn tí ọba adániwáyé dẹ̀ ń lo èmi náà ní àwọn ọ̀nà kọ̀ọ̀kan káti ẹ̀ sọ pé èrún owó náà ń sẹ́ǹdì sáwa bọ̀ Ọlọ́run ń lò ó lásìkò tí à ń fún àwọn tí wọ́n ní ìdí ẹ̀ àwọn nǹkan iná ọmọkùnrin yìí rí tí wọ́n wá sọ́dọ̀ mi wọ́n dẹ̀ ṣe fídíò wọ́n ṣe gbogbo ẹ̀ bí wọ́n ṣe fẹ́ tún ọpẹ́rẹ́tì ẹsẹ̀ wọn bọ́ ṣe fẹ́ ṣe gbogbo ẹ̀ ṣá owó tó dẹ̀ béèrè yẹn ó pọ̀ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí ọba dániwáyé rán kálukú lórí social media ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ọ̀tọ̀ lẹni tọ́lọ́run bá rán pé kó máa fìdí tajà ń tiẹ̀ ọ̀tọ̀ lẹni tó ń foyà tajà ọ̀tọ̀ lẹni tó ń fọwọ́ ṣe ọ̀tọ̀ lẹni tó ń fojú ṣe ọ̀tọ̀ lẹni tọ́lọ́run fún nílàákàyè ọ̀tọ̀ dẹ̀ lẹni tí ó ṣe pé ọ̀pá àsọnù làwọn máa tẹ̀ kiri àwọn ọlọ́pàá ọ̀pá Ọ̀rànmíyàn ó wà léèfẹ̀ Ọ̀rànmíyàn ọ̀pá gidi ni ẹ ọ̀pá Oòduà ó wà ní Ilé Ifẹ̀ yàtọ̀ sáwọn ọlọ́pàá àsọnù lórí social media ẹ jọ̀ọ́ ẹni yìí sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n bá mi sọ̀rọ̀ wọ́n wá náà wọn ò fẹ́ lọ bá Pastor Gabriel mo ní kí ló dé wọ́n ní wọ́n ti sọ pé ẹ torí pé tẹ́wọ́n bá ti ṣoore fún yàn wọ́n máa convert ẹ̀ sínú Islam àbí sínú Kristẹni ìgbà tí mo gbọ́dọ̀ yẹn ṣọlọ́dọ̀ yẹn pọ́n fún mi ní kẹ́ṣẹ́ ọ̀rọ̀ mo ní ẹ má sọ báyìí mo ní àmọ̀ pé nǹkan márùn ló ń yára ba yé ẹ̀dá jẹ́ jù wọ́n ní wọ́n pé tàbí ṣùgbọ́n ó lè rí bẹ́ẹ̀
ẹni mélòó ni Pastor Gabriel Àgbàlá Àtúrà ti ṣe oore fún rí tó wá sọ pé ókè o lórúkọ oore tí mo ṣe fún ẹ àfẹ́ sínú kìrìsìtẹ́nì lẹ́nì àfẹni tó bá willingly tó wò gbà ẹni tó lọ́wọ́ bá tó ń lò ní sábàbí èmi náà ó wù mí pé kí n lọ ṣe jó ẹ̀ o la fi sọ pé ìwà lẹ̀sìn ìwà àti ṣe ẹ̀ náà máa rí náà máa fi sọ pé àwọn fẹ́ lọ ṣe jó ẹ̀ kì í ṣorí burúkú tẹ́yìn bá kiri lórí social media ọmọ ìyá yín ló ní ìdí àánú yìí ẹni tó tún ṣàánú wọn ìjọ òní Pastor Gabriel ló ti ṣàánú èèyàn rí ló wá bèrè pé ṣé Islam ní àbí Kristẹni ní ẹ láéláé àbí ẹlẹ́sìn Yorùbá ní láéláé ó ń ṣoore gẹ́gẹ́ bọ́ bá adániwáyé ṣe rán ni oore tí Pastor Gabriel dídé ṣe kì í ṣe pé Pastor Gabriel kówó pamọ́ síbì kan àwọn kan lọ́lọ́run bá ń lò ní sábàbí àwọn onídùúdùn ọlọ́rẹ onídùúdùn ọlọ́rẹ ẹ jẹ́ kí n mọ̀ wọ́n ní àǹtí Yínká TNT ti gé ọ̀pá àwọn àáfàá ìmọ̀ líle mùsùlùmí báyìí o wáyà sista Yínká kò mà ní bàjẹ́ fún àǹtí yẹn bí tóun máa wà ìjọ́gbó lẹ́ni yìí ti sọ bẹ́ẹ̀ ó ń ṣe tiẹ̀ nítorí tọlọ́hun ẹni tó bá ní kọ́ńtàtì wọn ẹni tó lóun bá dẹ̀ lè lò ní sábàbí ọ̀gbẹ́ni sọ pé 250,000 ní surgery tán fẹ́ ṣe fóun ẹsẹ̀ ni ó ní wọ́n ti fi rin sí ọ̀rẹ́dì òun tún fẹ́ padà lọ bóyá bó dẹ̀ ṣe sọ́ṣà ó ṣàfi ó ya fọ́tò ẹ̀ ó ṣe fídíò ẹ̀ ẹni tó bá fẹ́ dìde ìrànwọ́ bóyá ọ̀rọ̀ ò ní dọ́dọ̀ Pastor Gabriel bóyá kò ní dọ́dọ̀ Oríyọmí Hamzat ẹjọ́ ẹni bá fẹ́ ṣe ẹ tètè ṣe pápápá bọ̀tá abárẹ́ni tí ò lè ṣe ẹ bá wa wá nọ́mbà àwọn tí ọba adániwáyé gbéṣẹ́ yìí fún kẹ́ni yìí torí pèsì tó ń go through ó pọ̀ pèsì yẹn pọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ nínú Islam wọn ò lè fún wàrà bọ̀ wọ́n rẹ́dì láti bà wàrà oníwàrà jẹ́ èmi àtàfà ìyá sọ̀rọ̀ gan gidi tí ò kéré o ó yá o. Assalamu alaikum. Bóyá nípa ọ̀rọ̀ rẹ̀ nǹkan tí mo sẹ́ndì yìí lè sí kódà àwọn èèyàn ti sọ fún mi gan pé kí n lọ sí kí n bá èèyàn tó ń pè ní Àgbàlá Gabriel sọ̀rọ̀ àbí Hamzat Oríyọmí Hamzat sọ̀rọ̀ ṣùgbọ́n mùsùlùmí ni mí mi ò fẹ́ lọ sí ọdún mi ò fẹ́ lọ bá Àgbàlá Gabriel yẹn mi ò fẹ́ báwọn chaati pé kí wọ́n assist mi látàrí pé wọ́n máa fẹ́ change yẹn sí Christian so ìgbà tí àwọn mùsùlùmí dẹ̀ wà ni mo fi rò pé tó kí n bá mùsùlùmí sọ̀rọ̀ káwọn bá mi báwọn èèyàn sọ̀rọ̀ torí mo mọ̀ pé tó àwọn èèyàn ń support online láti lè assist èèyàn pé kàn jọ kàn assist mi kẹ́ bá mi báwọn follower yín sọ̀rọ̀ ẹjọ́ mi náà fẹ́ lálàáfíà kí n gbégbèsè ayé rere àní rí náà ẹjọ́. ṣé ẹ ti gbọ́ nǹkan tí wọ́n sọ mẹ́ẹ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ ti sọ báwọn pé káwọn bá Pastor Gabriel Àgbàlá Àtúrà sọ̀rọ̀ ó náà mọ̀ ṣá òun ò tún fẹ́ bá wọn sọ pé wọ́n sọ pé ṣe náà máa ń kọ̀ǹfàtì èèyàn sí kìrìsìtẹ́nì ẹ wá gbọ́rọ̀ ti tèmi o ìmọ̀ràn tèmi fún wọn. Assalamu alaikum tí lọ́bàá kàtó bàbá mi ọkọ̀ ojúmọ́ báwo ni bọ́ọ̀lù àti ẹ̀dúpẹ́ pé àwọn mọ̀ pé mùsùlùmí làwà pẹ̀lú òbí lọ lórí pọ́ǹtì tẹ̀sán nǹkan yẹn dẹ̀ ó wá dùn mí gan àkọ́kọ́ náà ṣe rí mùsùlùmí kìrìsìtẹ́nì ẹlẹ́sìn ìbílẹ̀ ṣe mọ̀ pé ọba dániwáyé ló dá gbogbo wa ìgbà tá à ń bọ̀ nínú ayé ẹnìkan kò ṣe ẹ̀sìn kankan wá sínú ayé adélé ayé tán ni kálukú ń kírètì ẹ̀sìn àwa kan sọ pé tiwa lọ́nà máa gbà àwọn kan ní ọlọ́run ò ní gbà tọwọ́ wa àwọn kan ní tàwọn làwọn máa gbà àwọn kan sọ pé tẹnìkan ò wúlò so it's like gbogbo ohun tó ń jẹ́ religion nínú ayé àkọ́kọ́ náà ẹ̀sìn tèmi ń sin inú ọkàn mi báyìí ló wà bí mo ṣe ń pe ọlọ́run mi tó ń jẹ́ mi ni mo fi mọ̀ pé ọ̀nà ni mo wà tí mo dẹ̀ ń dúpẹ́ fọlọ́run bọ̀ tó bá rí bẹ́ẹ̀ lára gbogbo èèyàn ọlọ́run ọba ló mọ tó gbà lérò kó tó ṣàjà gbogbo ẹ̀sìn kò sẹ́sìn tí ò ń jẹ́sìn nínú ayé bí kálukú bá ṣe kírètì títí ẹ̀ làpọ́nlé ibẹ̀ ṣe fẹ́ rí àti ìfẹ́ tí kálukú bá fi lò ẹlẹ́ẹ̀kejì ẹ má sọ pé ẹ lè bá Àgbàlá Gabriel sọ̀rọ̀ irú èmi tẹ́ ń bá sọ̀rọ̀ ń sìn kì í ṣe irú program bẹ́ẹ̀ mo gbé dání just like àwọn ọmọ ọkọ Yorùbá tó ní wọ́n pé tí làákàyè wọn ṣiṣẹ́ àwọn náà ń sọ pé kí n tún máa fi yẹn kún fáwọn tó kù díẹ̀ káàtó fọmọ Yorùbá mò ń bọ̀ mi tí ẹ mọ̀ pé ẹ̀rí nǹkan lásìkò so tọ̀dọ̀ mi ò tí ì débi pé so àáfà mi ìyí tí wọ́n fún mi ẹni tó ní 10,000 ẹni ní 20 ẹni ní 5
ẹni ní 15 bó ṣe ń fún mi nìyẹn pé kí n máa fáwọn mo dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ irú ẹ̀ náà ní 10,000 tí mo fún ẹ̀yin náà yìí pé bó bá yìí pé kókó àárọ̀ lùká ẹ̀ mọ̀ pé ẹ̀rí nǹkan lásìkò so tọ̀dọ̀ mi ò tí ì débi pé mo fẹ́ máa lọ expose ẹ̀dẹ̀mogun táwọn àfáà ń bẹ́ mi gbé understand àwọn àfáà gangan ni problem mi ní online torí wọ́n sọ pé ohun tẹ́mi ń ṣe kò bẹ́ sí àwọn ọmọ understand so frustration too much of frustration ó wà tí wọ́n bá mi gbé lábẹ́nu àmọ́ ṣé mi mọ̀ pé gbogbo bó ṣe lè nǹkan gbé tó àdàbí àyàfi àníyàn ṣáájú ohun gbogbo àwọn tí mò ń fún lómi mi ever béèrè bóyá muslim tàbí christian tàbí oníṣẹ̀ṣe gbogbo èèyàn tọ́lọ́wọ́ bá dání wọ́n ní pé ká help àwọn tọ́dẹ̀ ń donate náà wọ́n sọ pé ẹni báyìí ní kẹ́ fún kí ló wá dé tí problem wà pọ̀ irú ẹ̀ náà nìtẹ́yìn náà sọ yìí ẹni wọ́n ní pé ẹ fẹ́ lọ bá pastor Gabriel nítorí pé ó ń convert àwọn èèyàn sí kristẹni ẹ má dá wọn lóhùn o kùránì náà ló sọ pé alijaza olùzáínà kò sí ibi tí pastor Gabriel ti bọ́sà sọ pé ẹni tóun bá ti donate nǹkan fún òun máa convert ẹ̀ sí kristẹni ṣé rí gbogbo àwọn gbọ́ ìsọ ìtàn sọ bẹ́ẹ̀ ète ni o ète inú ẹ̀sìn tẹ́rìn rí ni kò dẹ̀ sẹ́sì tó ní problem ju islam yìí lọ ni kémi bá ń sọ islam yìí gangan ni problem ká pastor Gabriel kì í ṣe nìkan ló gbé dìde owó tó ń ná kì í ṣe owó pastor Gabriel owó gbogbo tó ń jẹ́ gbogbo àgbáyé ni tó ń jẹ́ ìran yorùbá kí ló wá dé tá a wá tún fẹ́ fi ẹ̀sìn kó bẹ́ni ẹlẹ́ni eléyìí ń ṣe tiẹ̀ nítorí tọlọ́hun àtòjíṣẹ́ tó gbà fún so èmi ò rí ọ̀rọ̀ tẹ́ sọ ìdí fàtí o ẹni tẹ́ lè lọ bá ní pastor Gabriel lè lọ bá tá ìbá tún wá lọ bá yẹn ẹ lọ bá Amsat Oríyọmí islam ẹgbẹ́ yín sáà nìyẹn náà ẹ lè lọ bá yẹn náà ẹ lọ bá yẹn náà kí wọ́n help yín lórí situation yìí àti pé àwọn tí wọ́n ń sọ pé ẹ má ṣe lé ẹ má ṣe tọ̀hún ẹ má lọ bá wọn tó fẹ́ help yín kí ni nǹkan ìgbésẹ̀ tí wọ́n gbé sí ìṣòro tẹ́ni láti gbà tẹ́tí wà nínú ìdààmú tẹ́ni wọn ò lè fún wàrà dẹ́kẹ̀ ni wọn ò lè fún wàrà wọn lẹ́dí láti da wàrà nù ṣe understand ẹni tó bá fẹ́ sọ pé kí ẹ má ṣe báyìí á ti ní ipa tó ti kó á ti ní pàtì tó ti kó nú ayé èèyàn àwọn islam tẹ́ sọ pé islam èwo náà help èwo ló bọ́sítà tó help èèyàn bẹ́ èwo ló wọn lè máa ṣe ní kọ̀kọ̀ wọn ní tọ́lọ́ ń bá rí ẹ jẹ́ kí èèyàn náà rí ẹ oore kọ̀kọ̀ wà gẹ́gẹ́ bí kùránì tí wọ́n ké fún wa ṣe sọ oore gbangba dẹ̀ wà oore gbangba ti Facebook gbogbo àgbáyé ló máa rí so ẹ ké gbàǹjarì síta ẹni tó bá fẹ́ help yín o bẹ́ẹ̀ bá lọ bá kìrìsìtẹ́nì ẹ lọ bá Alhaji ọmọ oríbo bí Alhaji Oríyọmí Amsat mùsùlùmí ẹgbẹ́ iṣẹ́ nìyẹn so ti tọ́dọ̀ tèmi ò tí expose débi gbogbo yẹn ó jẹ́ ìdí àwọn ìtẹ́mi ṣe understand ìtẹ́mi dẹ̀ lè ṣe mo ti ṣe yẹn ìmọ̀ràn tẹ́mi lè gbà yín ni ẹ gẹ́gẹ́ bíi pé ẹ jẹ́ràn mi ẹ̀ ń sọ èdè Yorùbá lẹ́nu mi ìfẹ́ mọ religion tẹ́ ń ṣe so that's my own ẹ rí o ìjẹ́mílógún ló dẹ̀ ṣe kókó ibi tẹ́ bá ti fẹ́ rí wòsàn lọ ní kíákíá nítorí pàtẹ́jọ́ tẹ́ ti rùn pàtẹ́ ti wà nulẹ̀ mi rò pé àwọn jọmọ́ yín wọ́n lè ti ṣe fún yín o but Ọlọ́run ò lò wọ́n pa àwọn fẹ́ ṣàṣeyọrí iṣẹ́ yìí kò sẹ́ni tọ́lọ́run ò lè lò fún wa too much of brainwashing ló bá yé wa jẹ́ nílùú yìí òun ló kó bá wa kò sẹ́ni tọ́lọ́run bó lè lò bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ṣe jẹ́ Islam Ọlọ́run lè lo lẹ́sìn ìbílẹ̀ fún yín pé kí n tó ń ṣe yín kó lọ tí ò dẹ̀ ní sọ bí pé kẹ́ wá ṣẹ̀sìn Ọlọ́run lè lo kìrìsìtẹ́nì fún yín fún tó ń ṣe yín tó dẹ̀ máa lọ tí ò ní sọ pé kẹ́ wá ṣẹ̀sìn kí wà ní problem wa nílẹ̀ Yorùbá kí ni wàhálà wa nílẹ̀ Yorùbá ẹwà àdánwò àwọn kan bọ́ta wọn gbógun ti Pastor Gabriel ó kọ́ àwọn èèyàn yín lọ sínú ẹ̀sìn ẹwà àwọn Islam mélòó ló bọ́ta tó ń ṣe ohun tó ń ṣe òun la fi sọ pé ẹni tọ́nà wọn bá ránṣẹ́ ó yàtọ̀ sẹ́ni tó ń lò fẹ́nu. ẹ jọ ẹ bá mi sẹ́ndì nọ́mbà yẹn sí WhatsApp mi. òun ni Pastor Gabriel ṣe ability òun làwọn ọ̀tá ni wọ́n ń ṣe káàkiri nítorí pé tí o bá sínú abínibí ẹ̀ abínibí ó yàtọ̀ sí ability. ẹ bá mi sẹ́ndì ẹ̀ sí WhatsApp mi. ó ń di dáadáa ó nífẹ̀ẹ́ kò dẹ̀ ẹ fà béèrè pé ṣé kìrìsìtẹ́nì ní àbí mùsùlùmí àbí oníṣẹ́ ìṣòkòtò fún ẹ̀fẹ̀ bí láì ṣe gbọ́dọ̀ nínú so tá a bá wá láwọn kan sí too much of brain wash kò tí bá yé wọn jẹ́ wọ́n sọ pé don't do this don't do that whereas wọn ní nǹkan ní í ṣe fún yín àwọn náà ń pè ládẹ́tẹ̀ wọn ò lè fún wàrà wọn rẹ̀dì láti dá wàrà nù ọba tó nílé ayé ṣe dáadáa fún Ọlọ́run bá mi fún yín lálàáfíà o afun yín lálàáfíà nù ṣẹran inú mìíràn inú fòkún inú bọ́gọ̀ àgbàláfíà o so ìtẹ́mi lè ṣe tí àwọn ọmọ ọkọ Yorùbá lè ṣe ni mo ti ṣe fún yín látara mi yẹn ojú òní tiwa kẹ ronú sọ̀rọ̀ ìtì mo sọ yìí o kẹ fún mi ní feedback. sọ pé kẹ má lọ sí ọ̀dọ̀ Pastor Gabriel ẹ wá sọ fún ẹni bẹ́ẹ̀ pé kó bá yín wá 250,000 kẹfẹ́ lọ fi ṣe sọ́jú nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní òòṣà bó lè gbè ní ṣe bí bó ṣe bá mi òrìṣà kan ń bọ́kọ́ o òrìṣà ẹni òrìṣà dà èèyàn bíi ti tèèyàn ìtumọ̀ ẹni pé ẹni tí ò bá lè help èèyàn kò tún ní máa fara nìyàn kò dẹ̀ ní máa ṣeṣe pé òun máa ṣe débi pé ó dẹ̀ máa purọ́ fún yàn ni òun ni túmọ̀ owó yẹn nítorí too much of brainwashing ó ti gba àwọn èdè lẹ́nu wa tá a bá sọ pé òòṣà bó lè gbè ní ṣe bí bó ṣe bá mi ọ̀pọ̀lọpọ̀ wọn á ní olóríṣà ní onígbàdí aláwa ní kíni gbogbo àwọn àníwọ́n bí Ọlọ́run ẹni tó ríṣàdá ni wọn òrìṣà ní ẹni tó ríṣàdá àwọn èèyàn tó ṣe pé special èèyàn ṣé mi fẹ́ fira ti tèmi ṣé mo fẹ́ fira mi wé àwọn ọmọ sàlàsàlà ṣé mo fẹ́ fira mi wé Jésù Kristi alẹ́ sàlàsàlà àbí mo fẹ́ fira mi wé Ọ̀rúnmìlà tó jó ṣiṣẹ́ titi wa. so fún díẹ̀ yìí àwọn tó sọ wípé má lọ bá wọn ẹni kó fún yín ní 250 kẹ́ bá lè bọ́ nínú àwọn kan yìí ni Ọlọ́run á fún yín ní àlàáfíà o so lórí ti tèmi yẹn mi lè pariwo yẹn lórí platform jẹ́ àwọn pé mo ti sọ́njọ́ yẹn mi ìdẹ̀rẹ́ ní bọ́ọ̀dì assist kí n tó lè di pé ẹ̀rí pàwọn tó ń ṣe yìí àwọn èèyàn ìṣẹ́ni tó ń ṣe program bíi ti tèmi wọn ò sọ̀rọ̀ bíi ti tèmi àwọn kan máa bọ́sítà wọn á wá àwọn tó bá fẹ́ help lọ́wọ́ gbèsè online àwọn èèyàn dẹ̀ donate so ń tẹ̀lé ètè ṣe ní kíákíá ni ẹ̀ o so ọba dániwáyé a ṣe gbogbo wa bí a ṣe fẹ́ ojú òní ti. ọ̀rọ̀ rẹ o conversation mi àtàfà yẹn nìyẹn ó yá ká wá bira wa one on one ṣé ẹ wá rí i pé too much of problem ó wà nínú Islam ẹni tẹ́ ń sọ yìí mi nǹkan ní fi pics ẹ̀ hàn ni nítorí àwọn
èmi ò tiẹ̀ òun rí ní ìgbà tọ́pọ́lọ́ tí ẹ̀ ṣiṣẹ́ làákàyè ènìyàn ṣiṣẹ́ ni ṣé ẹ mọ̀ pé àwọn àfáà kan ti nírú àwa ìyá kì í ṣe Islam wàhálà náà kóra wọn sí bóyá ogun ilé baba ńlá kú yín ni káàpé ohun tó ṣe pé tí wọ́n bá ń pin nílẹ̀ lárúbáwó fẹ́ kàn yín àti ráwọn àfọ oníbẹ̀ lẹ́nu tí wọ́n sọ pé àwọn lọmọ ọkọ Yorùbá àwọn Islam gangan làwọn nílẹ̀ Yorùbá ṣé ẹ ti rí pé ọpọlọ oníbẹ̀ lẹ́nu ti sún sẹ́yìn ọpọlọ ẹ̀ ó ti sún sẹ́yìn ó ti mukun mẹ́kọ lórí ọ̀rọ̀ àfáà tí mò ń bá lọ yìí ẹ jọ̀ọ́ wọ́n ti bá mi send nọ́mbà Pastor Gabriel ẹ jọ̀ọ́ ẹni tó bá dẹ̀ tún lè tètè bá mi bá wọn sọ̀rọ̀ mo fẹ́ kí ẹnì kórì tú sílẹ̀ ní kíákíá tá a bá dẹ̀ rí inú ọmọ ọkọ Yorùbá náà ó tẹ́ lè donate 250,000 fún lórúkọ Ifákànyìnsọ́lá a máa mọ̀ ọ́ lóore o a máa mọ̀ ọ́ lóore a máa mọ̀ ọ́ lóore inú wa máa dùn nítorí pé àlàáfíà òun ló ṣe kókó ara òní ní ẹnì kọ̀ọ̀kan wa àdẹ̀ ní gbé ọmọ wù mí ìbọ̀lẹ̀ tún báyìí lọ yìí wọ́n ní pé kí n fún àfáà ní nọ́mbà mufuti ká àwọn máa fẹnu já wáyà ní online ni ẹ mọ̀ pé àwọn ń gbowó owó ilẹ̀ lárúbáwá làwọn ń jẹ wọn ò dẹ̀ rẹ́dì kò ọmọ ìyá wọn kan nú ẹ̀sìn ò bá àtàràkà kò mọ̀ọ́dún ẹ̀ ló gbọ́dọ̀ tèmi wá mufuti ò ní nǹkan kan ṣe ní ọ̀rọ̀ táwa dá kalẹ̀ yìí òpópónà àwọn fẹ́ àṣèmú èmú wọn wọ́n fẹ́ àchífù èmú wọn ni ọlọ́run ò dẹ̀ ní gbà fún wọn lórí ìran Yorùbá ẹ jọ̀ọ́ òun lẹ ti gbọ́ yìí mo tún fi àkókò yìí pé Pastor Gabriel Àgbàlá Àtura tẹ́ ẹ bá ń gbọ́ mi ibi tẹ́tò mi ìbàjẹ́ tẹ́ ẹ bá gbọ́ nọ́mbà mi ni 08102893269 ẹ jọ̀ọ́ tí n bá pè yín ẹ jọ̀ọ́ ẹ respond sí mi afẹ́kẹ́ni yìí kó rí ìtúsílẹ̀ ní kíákíá kó ná làáfíà 250,000 náà pọ̀ tó ń fẹ́ gbogbo nǹkan ní ẹ̀lò lóhun ti tà conversation yẹn pọ̀ gan bó nójú tí mo lè play ojú òní ti wá nírò ń gbọ́ sọnù bí ò ṣe bí ọmọ ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìran Yorùbá ò jẹ́ nǹkan kan lárúbáwá ni kìíní kan ni igbá kan ni àwọn ọ̀yá wa tí wọ́n wà nílẹ̀ lárúbáwá gan tún fohùn ránṣẹ́ sí yín o wọ́n ní ká fi jíṣẹ́ fún yín lé pé bóyá tẹ́ ẹ bá ti ń gbọ́rú eléyìí bóyá gbogbo ọmọ tó dàpọ̀ ní wọ́ọ̀dù bóyá ọpọlọ yín á máa ṣiṣẹ́. dáṣẹ yẹn lẹ́yìn mo kí gbogbo ilé gbogbo ọmọ Yorùbá ọmọkọ tí kì í ṣe ọmọ àlẹ pé ẹ̀yin bàbá mi oníṣẹ́ ṣe mo ṣe labọ́rú ẹ̀làbọ̀ ṣiṣẹ́ a kàn ń tanra wa ni à ń tanra wa jẹ ẹ lè máa pè wọlé o táwọn apariwo gbogbo Muslim country àwọn kan ní ìdìtúsílẹ̀ fún ara wọn wọ́n ní ìdìtúsílẹ̀ owó ló bogun wọn mọ́lẹ̀ ní tó ń ṣe wọ́n gan tí wọ́n bá rí ọ̀nà àbáyọ tẹ́lẹ̀dùmarè ṣe fún wa nílùú ìlú Nàìjíríà káṣà sọ pé ìlú Nàìjíríà kò bá máa dá fún wọn o wọ́n ní ìtúsílẹ̀ gan wọ́n ní deliverance dáṣẹ ìyẹn lẹ́yìn èyìnbó wọ́n ní ìtúsílẹ̀ o. gbogbo wọ́n ní ìtúsílẹ̀ a kàn ń parọ́ fúnra wa ẹ̀dẹ̀ àwọn èèyàn sínú ìdè ayé àtàfà ẹ̀yìn àti àwọn pásítọ̀ ẹ̀dẹ̀ àwọn èèyàn sínú ìdè nítorí pé àti dẹ̀tí yín àti mu ti yín ni ẹ wá bọ́ndéjì àwọn èèyàn gbogbo ìṣẹ̀dá tẹ̀dẹ̀ nínú Nàìjíríà nílẹ̀ Yorùbá ilẹ̀ ọmọ aládé tẹ̀dẹ̀ sínú ìdè tẹ̀dẹ̀ tí wọ́n ní ojútùú ara wọn Elédùmarè àbí gbogbo ẹ̀yin ayé àfà pásítọ̀ ó ní mo fẹnu sọ àdàbí tó bá jẹ́ pé lọ́nà mò ń pa fún yín ni Pastor Àgbàlá Gabriel àwọn tó wà ní Muslim country tó jẹ́ pé àwọn ọmọ Muslim country àwọn kan ní deliverance ìtúsílẹ̀ ogun tó ń jà àwọn gan tó ń janú ilé wọn tó ń jẹbi wọn in fact tó bá jà wá nílẹ̀ Yorùbá ẹjọ́ nígbà tí Yorùbá náà ọmọ 40 years tí ò fẹ́ yàwó tí ò ṣiṣẹ́ tó ń sùn tó ń jí tí ò lọ ṣe bàbá aláṣà ẹjọ́ ṣe ẹ̀ níwà nǹkan kan ṣe sí ẹ máa wá nǹkan ṣe sí ẹ máa jáde sí ẹ̀yin abiyamọ tó bá jẹ́ pé rọ́ ni mo pa tó bá jẹ́ pé rọ́ ni mo pa fún ọ̀rọ̀ tí mo sọ ẹ bá mi ẹ fún mi lẹ́yìn owó ló gbógun wọn mọ́lẹ̀ àwọn gangan fúnra wọn nídìí deliverance wọn nídìí ìtúsílẹ̀ mo rí èèyàn tó jẹ́ pé ní tó ṣe lára ó ka Kùránì kò sí tí ó lò ó pàpà lọ ṣe operation náà kò dẹ̀ gbọ́ nǹkan yẹn ò gbọ́ rárá ó lọ operation ó lọ ṣe operation ni mo máa ń bi wọ́n léèrè pé ṣé wọ́n ń ṣe nǹkan báyìí nu wọn ni wọ́n ń ṣe nǹkan báyìí nu wọn lẹ́yìn kan máa ní òróró àtòkù ògùn yẹn dẹ̀ ń kó bá wọn Olódùmarè wá fún wa ní nǹkan tó yà wá fi ń tú ara wa sí Elédùmarè wá fún wa ní nǹkan táwa fi ń gbára wa ká fi ń bẹ àwọn tó láyé ká fi ń bẹ Elédùmarè ká fi ń bẹ ògóògó táwọn yẹn dẹ̀ ń gbọ́ ẹ̀bẹ̀ ẹ wàá máa sọ pé ẹlẹ́bọ wọ́n lè ṣe sàálà ju nǹkan míì lọ ẹ̀yin tẹ̀yìn sọ ẹbọ yẹn
láti jọ Wednesday báyìí títí di Friday wọ́n ṣe sàárà ju nǹkan míì lọ wọ́n máa kọ̀lẹ̀kùn lé yín ni wọ́n máa kọ̀lẹ̀kùn lé yín ni wọ́n máa gbóúnjẹ kayé mọ́lé ládùúgbò wa. àwọn oríbi tí wọ́n ti ń ṣèkó mọ́ o ní ibi tí wọ́n ti ń pe àáfà ẹ máa bọ̀ wá sọmọ lórúkọ. oríbi tí wọ́n ti ń ṣèyàwó nígbẹ̀yìn àáfà ẹ wá bá wa so yìgì o àdàbí tí bá parọ́ ni o kíkùnrin àyẹn kókó tẹ́yìn gbé kí ó dá mi lẹ́jọ́ kí Elédùmarè dá mi lẹ́jọ́ èmi ò rí. a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ti ẹ̀ jáde àwọn ọmọ ọkọ Yorùbá tí wọ́n jáde lọ síta lọ́hùn wọ́n á ti fi ẹ̀sìn wọ́n á ti fi kó wa lẹ́rú jù báyìí lọ nítorí pé ibi tí ọ̀rọ̀ dé nílẹ̀ Yorùbá tí ẹ bá ń sọ̀rọ̀ ìrírí fún obìnrin míì tó ti gba ẹ̀sìn sódì a máa wò yín níwò pé ká sọ pé ẹ tiẹ̀ lè sọ pé báyìí lẹ ti ẹ̀jọ́ lójú ẹ̀ kì í ṣòun náà ó túmọ̀ ṣe brainwashing ni wọ́n ti brainwash ọpọlọ ẹ̀ wọ́n ti fún wọn ní brainwashing ọpọlọ wọn wọ́n ti kó kó wọ́n ti kó táyán sí tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ẹ máa wò wá àwọn lárúbáwá àná kan àwọn obìnrin wọn ò kì í gbá bọ̀ wọ́n ti ń gbá bọ̀ wọn ò ń ṣe sport wọ́n ti ń ṣe sport wọn ò ń ṣe gbogbo nǹkan mèremère wọ́n ti ń ṣe àwọn ògbẹ́sì korí bíi ti háràhárà ẹ wá wọlé Yorùbá ń bí báyìí nítorí selfishness titi yín nítorí nǹkan tẹ́yìn fẹ́ máa jẹ nínú ẹ̀yin àfáà ẹ wá mú nǹkan yẹn lókùnkúndùn nílẹ̀ Yorùbá ẹ wá jẹ́ kí ìran ọmọ aládé ríran ríra wọn ẹ jẹ́ ká gbé nǹkan rere ṣe nílẹ̀ Yorùbá gbogbo ohun tá a bá fẹ́ fi ohun tó ń jẹ́ nǹkan tàwọn bàbá wa kírètì báyìí ẹ̀ẹ́nẹ́bọ ni àtijọ́ tẹ̀ tí ń ṣe Islam ọ̀hún ṣé orúkọ ṣé ìṣáná lẹ gbé jáde lórúkọ Islam ni àbí báírò àbí kí ni ohun tẹ́ ẹ gbé jáde fún wa lórúkọ Islam tí wàhálà yìí ṣe pọ̀ tó yìí kí ni ohun tẹ́ ẹ produce company wo lẹ dá kalẹ̀ nínú first note màmá mi lè gbọ́tọ́ nítorí àkókò wọ́n lérí àbí táwọn mọ́ṣáláṣí méjì ló wà ń bẹ̀ mọ́ṣáláṣí méjì pé kẹ́ tó tún lè kàn mí ọ̀nà àtúnjì ẹ wá wọlé Yorùbá ẹ fi mosque ẹ fi demarcate gbogbo lẹ̀ káàkiri látara selfish interest tí ìhun tẹ́ fẹ́ máa generate ń bẹ̀ lọ́dọ̀ àwọn tó ṣe pé ọdọọdún nìran Yorùbá ń kówó lọ sí wọn ọdọọdún nìran kó tó ná kan tá àti tún kó kan lọ ní gbogbo àgbáyé ṣebí iṣẹ́ kan làwọn ṣe débẹ̀ ṣebí gbìyànjú kan làwọn ṣe bẹ́ẹ̀ bá ńlá kù tí wọ́n ló fi nǹkan kalẹ̀ fáwọn náà fi mójútó àwọn náà wá modernize tiwọn gbogbo títí wa gbogbo ọ̀dọ̀ tó yẹ ká fi modernize ẹlẹ́bọ là ń ṣe Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù àwẹ̀mọ́ kó tó wẹ̀dẹ òun nìyẹn tí ò bá ṣe pé too much of brainwashing ni ohun tó yẹ kí gbogbo wa kájọ náwó sí ni Òkè Olúmọ wà ń bẹ̀ Òkè Olúmọ ń bẹ lẹ́gbà tó dúró digbídigbí ó ń bẹ lábẹ́kúta ń bẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti ṣe nǹkan kan ẹ̀ní ò bá lẹ̀ kan mú ẹ̀ní lẹ̀ kan Emirate ẹ̀ní lè yóò ṣe gbogbo ọ̀nà tó yẹ ká gbà káyé gbogbo wa fi nítumọ̀ sí wa kí tẹrú tọmọ kó gbégbé ayé rọrùn ìgbà tẹ́tí ẹ̀ ti sọ fọ́pọ̀lọpọ̀ pé ilé ayé yìí o ẹ̀wọ̀n ló jẹ́ fónígbàgbọ́ òdodo ẹ̀wọ̀n tó jẹ́ yẹn kò dẹ̀ jẹ́ ẹ̀wọ̀n fáfá àfáǹgùn ọmọ àfáǹgùn fẹ́ǹsà àfáǹgùn ogun Mercedes àfáǹgùn oríṣiríṣi mọ́tò wọ́n ń kọ́lé bọ̀gìdìbọ̀gìdì ẹ̀wọ̀n kọ́ ní fáfá àwọn ọmọ ọjọ́ lẹ́tí brainwash lọ́pọ̀lọpọ̀ tí wọn náà ti dàrú wọn á wá gbẹnu sọ̀kan bíi tajúwèlé wọn á máa wò yín lókèlókè Allahu Akbar Allahu Akbar mọ̀ pọ́n ń ba yé yín jẹ́ ni òfin tó mẹ́yìn tí ò mú wọn ṣáwọn jẹ́ màláìkà ṣé màláìkà làwọn òfin tó mọ́ mẹ́yìn tí ò mẹ́ni wájú ẹni ilé ayé yìí o ẹ̀wọ̀n ló jẹ́ o àlùjànnà ni wọ́n ti máa gbádùn ayé wọn ṣé wọ́n mọ̀ gbàtọ̀ àkókò tó wọ́n fẹ́ kú ṣé wọ́n ti ṣiṣẹ́ àlùjànnà kalẹ̀ ohun tẹ́ ẹ̀ lè ṣe níṣẹ́ ẹ̀ ń jà wọn lógun ẹ̀ ilẹ̀ Yorùbá yìí mo ti rí pé tẹ́ ẹ bá sọ pé ẹ ti gbaṣẹ́ Ọlọ́run ẹ̀ ṣiṣẹ́ mọ́ Bíbélì dẹ̀ sọ pé gbàgbọ́ tí ò ní ṣe òkú ni ṣe bá àwọn ọmọ ọjọ́ yìí náà lẹ máa ṣe kán máa lọ mọ́wọ́ wá ọwọ́ wọn náà lẹ ti máa òun lẹ fi joyè alọ́ni lọ́wọ́ gbà ẹ̀yin àfa àkọ́kọ́ nílẹ̀ Yorùbá lẹ fi joyè ó lè wọ̀nbílíkì wọ̀nbíyà torí tẹ́ ẹ bá níṣẹ́ lọ́wọ́ ni kì í ṣe gbogbo 24/7 ilẹ̀ máa fi lọ sí mọ́ṣáláṣí ibi ẹ̀sìn sí wá ganṣẹ́ 24/7 wọn náà fi lọ kírun bẹ̀ àkókò mínímù àkókò báyìí wọn fi ṣeré ní gbogbo àwọn ìlú àwọn Arab àti European country káàkiri kí ní báyìí àsìkò wọn fi ṣeré ṣe báyìí fà àkókò rárẹ̀ ń bí ni kírun tán láàárọ̀
ẹlòmíà ló ẹ ṣẹ̀ṣẹ̀ ẹ sọ pé ẹ ṣàṣàlátù fáná ọmọ mọ̀sálásálá ẹni tí àṣàlátù bíbà iṣẹ́ òun ló fẹ́ lọ bọ́mọ àmìnà nílẹ̀ Mẹ́kà àwọn ẹbí ẹ̀ gọjọ gbogbo ìgbà gbogbo ìṣẹ́jú náà ṣe bí ti ẹ̀rántí ṣàṣàlátù fún mọ́ tó ti pẹ́ ní ìkẹ́ni ẹ sọ pé àṣàlátù sàlámù sẹ́límọ́dá ọgbọ́n àti gbowó dẹ̀ ni ọgbọ́n àti kówó jẹ ni èwo lẹ́ṣẹ́ ẹ̀sìn wo lẹ́sìn nítorí ìtọ́lọ́hun àtànábì ẹ̀ ṣe bí nítorí tiyín àti ìdílé yín àtàrà ọmọdọ́mọ yín lẹ́ṣẹ́ ń ṣe ọba tí wá sí gbé yín sípò kan tó ti jọpọlọ yín lọ ẹ̀ máa ríra yín pé ẹ jẹ́ bákan ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìdílẹ̀ Yorùbá yìí a máa dọ́mọ ọkọ máa dẹ̀ máa dọ́mọ àlè mọ̀ nítorí ọmọ àlè ló pọ̀ jù ní ẹ̀yìn àfa alákatakítì yẹn ọmọ àlè ló pọ̀ nú yín ẹ nílẹ̀ Ìlọrin kì í ṣe ilẹ̀ ẹlẹ́bọ àwọn alájà tó ń tẹ̀ré eku tó ń torí ẹja fún yín kọ́ ilẹ̀ ẹbọ náà wà ṣé ká torí eku ká torí ẹja ó wà nù Kùránì àwa bí yín ni o aṣùsọ́nà níyẹn yìí lẹ̀ ń forí àwọn tó níyín gbọ́pọ̀ nítorí tá ẹ bá jókòó síbi tí wọ́n fi yín sí kẹ́ ẹ gbọ́ sí kẹ́ ẹ já kọ́lọ́sùn ṣọ̀ṣun ẹ máa sọ inú odò Oyèmọjà ó máa ní rísìn kó tó di pé wọ́n ń pè bẹ̀yẹn ní odò Oyèmọjà ìlú yẹn tó fi tẹ̀lú yẹn tó máa ní rísìn ṣe bẹ́ẹ̀ sọ fún wa pé Fákọ́nà fi tẹ̀ lọ́rin dóní ṣe bẹ́ẹ̀ fẹ̀rú gbàbùkún ni ọba tí kì í lé ni kó tó mú ni ó máa yọ èpò kó òun àlìkámà ní kíákíá gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá ẹ lé wọn sẹ́yìn odi ṣe bí gbogbo ẹjọ́ yìí náà lẹ́rù lẹ́sọ pé gbà táwọn bàbá yín ò fẹ́ bọ tí wọn ò fẹ́ kiri kan wọ́n ṣe lé gbogbo wọn ẹ bó nílé ilé ẹ sọ pé kubi tó fẹ́ gbà ẹ wá rò pé táwọn bàbá tàná bá ṣe sùúrù generation eléyìí generation sọ̀rọ̀ sókè ni generation open your eyes ni generation speak louder ni kì í ṣe generation máa wo dọ̀ndú generation gbéyàbọ̀dà ní kọ́lá wàyí o generation torí ẹ̀ pé ni àwọn tó tún bọ̀ lọ́la àwọn àti hot ju ti wáyé lọ pẹ̀lú àṣẹ ọba dáni wáyé ẹ wá jẹ́ kí ẹ jẹ́ kó go Yorùbá kó tiẹ̀ kàn mọ́ adípẹ́ afẹ́ lọ lánàá ẹ̀dípẹ́ rárá kò tí ì yá wọ́n Nàìjíríà lẹ́fẹ́ ṣebí látara ẹ̀yìn ẹlẹ́sìn ẹ̀sìn yìí náà ni ṣebí ẹ̀yìn ẹlẹ́sìn yìí náà ni ṣebí ẹ̀yìn Islam yìí náà lẹ́ẹ̀kọ́ gbógun ìgbà tí Yorùbá nation bẹ̀rẹ̀ ní 2020 lẹ́ni ẹ ẹ̀bọ̀n náà fẹ́ dá kalẹ̀ o orí olókùn yìí ló bá yí ọ̀pọ̀lọpọ̀ nú wọn jẹ́ orí olókùn orí adé yìí olóbọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ tí bá ti ẹ̀ ṣe program àwọn àfọ olórí kórí bí ẹja ṣáwá yẹn wọ́n máa ní ẹwọ̀ ẹ má máa jẹ́ kí fọ́tò yìí hàn kò dáa símbọ̀ burúkú ni símbọ̀ burúkú ni gbogbo èyí tí wọ́n yà sówó ń kọ́ símbọ̀ àwọn ẹni rẹ nìyẹn àbẹ̀rẹ̀ kọ́ ló wà nú owó wọ́n ya ẹyẹ sí ugu wà ń bẹ̀ nínú owó Nàìjíríà kí ni mí ni ẹyẹ yẹn ṣẹ́yẹ kan wà tó ṣe pé wọ́n lè fi pe oríkì wa ni àbọ̀ lè fi ti kìtì lárúbáwá ṣebí símbọ̀ kan ni tẹ́wájọ ya aṣọ ṣìmámọ̀ sọ́ọ̀n láì aṣọ orí burúkú má fura tẹ́wá ń ṣe rádaràdá rédèrèdè bí ọmọ òbá kú lọ́wọ́ adití ṣebí gba Yorùbá nation ń bẹ̀rẹ̀ lánàá ẹ̀yìn Islam náà lẹ́kọ́ gbógun tì lẹ́ni rárá wọn fẹ́ kírètì ẹbọ ni àwọn ẹlẹ́bọ ló fẹ́ náà hàn ní jẹ́ ká ẹ ṣe Islam mọ́ nílẹ̀ Yorùbá wọn ò ní jẹ́ ká ẹ ṣe léyìí mọ́ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ kógun jà yín ni tó bá yá wọn ní pé ká ẹ máa lọ sílẹ̀ Haúsá ẹni ìsẹ̀mí ẹ̀ bá gbalẹ̀ Haúsá lọ kọ́nà bá wa tì yín dànù kẹ́ ẹ kórí burúkú lọ kẹ́ ẹ kó wèrè lọ ẹ̀sìn kọ́ lẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá yìí orí burúkú lẹ̀ ń ṣe àbí kí ni purpose of ẹ̀sìn tẹ́ ẹ̀sìn tí ó pàlàáfíà wà ẹni peace of religion ṣé àmọ̀ pé ẹ ti sọ́ di àgbákò religion báyìí tá a bá wá rọ́mọ ọkọ tí ṣe wọn àti wá wọn tó ń tọ́ka pé ẹ̀sìn tí wọ́n ń ṣe ẹ̀sìn àlàáfíà ní ọ̀tọ̀ ni torí àwọn ọmọ ọkọ rẹ̀ àwọn ọmọ ọkọ lélẹ́yìí àwọn ò ní fọ owó òsì àní fi júwèé lé bàbá títí wa ọwọ́ òsì àní fi júwèé lé bàbá títí wa ẹ máa ṣe bí pẹ́yìn lẹ pé ẹ máa ṣe bí pẹ́yìn lẹ mọ̀ ẹ máa ṣe bí pé kò tiẹ̀ sẹ́yìn kan tó dáa tó yín. ìbáraẹniṣẹ́ o mọ̀ pa àtẹlẹ́rí Ọ̀rúnmìlà bá ní ṣe o mèsì láwẹ̀ ewu wẹ́wẹ́ lórí arúgbó iṣan lọ́rùn àjẹwà àkútàpá òkété ìrù gángan ìrùmọ̀dò adífáforídàn lógbó tí ìṣọmọ ogun dàṣẹ́ bọ́láwó pé kó wá ṣe igúnnugún òkì kúléwé dandan máa dàgbà máa darúgbó dandan ọmọ ogun dàṣẹ́ òní kúléwé dandan máa dàgbà máa darúgbó dandan igúnnugún kì í kúléwé dandan.
máa dàgbà máa darúgbó dandan igúnnugún kìkú léwe dandan máa dàgbà máa darúgbó dandan. Máa dàgbà máa darúgbó igúnnugún kan kì í kú léwe gbogbo ẹni bá sọ pé kí n kú ìgbérara lára ń ké wọlé nínú ilé wọn lọ́hùn. Gbogbo èyí tẹ́ ń gbádùn Fákànyìnsọ́lá ọmọ ọkọ Yorùbá Ọ̀ṣunkẹ́mi Sọ́lá Ọ̀ṣun nífẹ̀ẹ́ mi Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù awo ẹmọ kó tó wẹ̀dẹ̀. Ìwọ tó bá ṣẹ̀fẹ̀ bínú mi rí pé ò mú mi o rí pé ò bomi ṣe nǹkan kan ò bomi lú nǹkan kan pọ̀. Hello, salaam alaikum. Wa alaikum salam ṣe fẹ́ dá sétò ni. Hello, salaam alaikum. Wa alaikum salam ṣe fẹ́ dá sétò ni. Bẹ́ẹ̀ni ma. Ó yẹ ti wọlé ẹni ṣó ńlẹ̀. Okay, ẹmọ tí mo rí ń bẹ̀ ni ma. Mostly àwọn tó jẹ́ scholar nínú ẹ̀sìn yẹn. Bó ṣe máa ń put in orientation tó máa ń put in sínú brain everybody. Àtàwọn tó jẹ́ youth ìsìn ni pé kàkéw. Wọ́n ní pillars ẹ̀sìn. Nínú Al-Quran ó ní àti Ọlọ́run àti Rasul àwọn olùdámọ̀rẹ́mẹ́kùn tèmi Ọlọ́run tó jíṣẹ́ àtàwọn aláṣẹ tó gbó àwọn tọ́jú jíṣẹ́ lẹ́yìn ànábì Muhammad yẹn ó yẹ pé bí nínú Al-Quran ó wá sẹ́rì kí pé àti Rasul pé ànábì Muhammad ni Rasulu nìkan tó ní kẹgbà fún gbogbo àwọn tọ́jú jíṣẹ́ lẹ́yìn ẹ̀ náà ó ní ẹgbà fún wọn yẹn náà tó bá sọ̀rọ̀ wọn tọ́jú jíṣẹ́ lẹ́yìn ànábì yẹn wọ́n máa kọ̀ndẹ́mọ̀ wọn yẹn wọ́n á bí ní pé ànábì nìkan is part of the problem tó jẹ́ pé tó wà ní ẹ̀sìn Islam ẹ̀sìn yẹn lé ní mà èdè ni pé àwọn máa ń sá lọ bá àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe láti lọ gba òsàn wọ́n máa wọ brain àwọn tó jẹ́ followers àwọn ọ̀dọ́ tó bá ń sọ̀rọ̀ in public àwọn ni ẹ má lọ bẹ̀ ẹ ṣe láìláìlá láwùjọ kan ẹ ṣe yàtọ̀ láàyè kan fún solution which is ohun dẹ̀ ló ń pa majority àwọn ọmọdé mùsùlùmí àwọn ló ń sọ wọ́n lórúkọ we are the largest in Nigeria mùsùlùmí ni largest bẹ̀rẹ̀ báyìí wá pọ̀ tó yẹn no solution from any afa gbogbo tọ́nà wọn ni wọn provide solution àsàlátù bẹ́ẹ̀ pọ̀ tó lásàlátù wọn ò fún anybody ní solution kankan lásàlátù àwọn tó wà lásàlátù máa wá ìwòsàn lọ sí ìṣẹ̀lẹ̀ máa wá ìwòsàn lọ sọ́dọ̀ wọn oníṣẹ̀ṣe máa wá ìwòsàn healthcare kí ni essence of you going to ada salat several problems everybody are just moving here and there to find a solution other ti was brain up ẹlẹ́sìn yẹn àwọn tó máa ń lọ sọ́wọ́n bí oníṣẹ̀ṣe yẹn wọn ò ní fẹ́ kọ́ wọn mọ́ bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ kọ́ wọn mọ́ bí ọ̀dọ̀ oníṣẹ̀lẹ̀ wọn àwọn kọ́ wọn yọ lọ ṣe ní láti kọ́ wọn lọ gbà wòsàn this is very wrong all the person yẹn kéde everybody. wọ́n ti ó yọ èmi lẹ̀ o wọ́n everybody kọ̀ irú èmi ń sìn àmì ọlọ́run wọn ò fẹ̀sì kéèjì tèmi o that was then àná kan nìyẹn. okay Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòyà jù àwẹ̀dẹ kó tó wẹ mọ́ ẹ má bínú àṣìṣe òtá ṣìwì ó ní agbára àníwọ̀n ọmọ pẹ̀lú Fákànyìnsọ́lá yìí tí ẹ lè bọ́ síta pé kó máa sọ̀rọ̀ tàbá wá ń sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti ẹ̀rá tààkì tán fẹ́mi láyé yìí ọ̀n kó gbogbo ẹ̀bọ mi ní kóbà èmi ọmọ ọkọ fúnra mi kò tí ẹ̀ tún mú kan lára mi torí wọn pé aṣòṣì máa mọ̀ ní wọn aṣorí burúkú máa fura ní wọn ẹni àìjírí ẹni àìjíkò ní wọn ẹni àìjírí padà lọ́sùn ẹ jẹ́ káwọn èèyàn mọ ohun tó ń jẹ́ importance of Yorùbá ẹ gba ìsìn Islam ẹ sọ wọ́n káwọn èèyàn máa kó tọwọ́ wọn dànù bọ́n bá wá kó dànù tọwọ́ títí yín wà ń bẹ̀ digbí tí ìkan bá wá dé bá wọn nínú Islam yẹn tọ́wọ́n bá sọ pé bóyá wọn ò náwó láti lọ sí hospital tàbí wọ́n ti lọ ọbẹ̀ torí kì í ṣe gbogbo àìsàn náà lọ hospital lè kí ọ ewé àtegbò títí wọn tó lè kí ọ ó pọ̀ ìhun tí abẹ́rẹ́ lè kí ọ náà pọ̀ àwọn ènìyàn tí wọn bá wá wọ́nà àbáyọ wọn á lọ sísẹ̀lẹ̀ wọn á ní pé bẹ́ẹ̀ làwọn ti rí wòsàn látara pé bẹ́yìn kan náà ṣe ń ṣe nínú àwọn ọjọ́ àdádálẹ̀ ńsìn bẹ́ẹ̀ bá ti wò wọ́n sẹ̀yìn nìkan wọ̀jọ́ yín ni òun ni Pastor Gabriel wá ń ṣe ti ẹ̀yìn àdẹ̀bọ́bí tó sọ pé wá wọ̀jọ́ ẹni tó bá dẹ̀ máa wọ̀jọ́ ẹ̀ kó wọ̀ ọ́
ẹnìkan kọ́ ló fẹ́ jọ́ọ̀jì ẹnìkan inside life láwà yẹ̀sì tó bá ń kálukú ni kò ṣe bẹ́ẹ̀yàn ń ṣe ìsìláàmù lọ tó bá rí pé kò wù ú mọ́ kó convert bó ń ṣe kìrìsìtẹ́nì lọ tí ò bá ń kó convert bó ń ṣe ẹ̀sìn àbáláyé lọ tí ò bá ń kó convert ẹnìkan kọ́ ló fẹ́ dájú ẹnìkan ṣé bí ọgbọ́n wa ní kún wà lọ́dọ̀ wa tá a bá yọ a máa mọ̀ náà ìtẹ́kẹ́ ẹ̀ gbójútó ẹ̀ mójútó gbogbo àwọn ìyàwó yín náà ti lọ bá yín àǹtí Yínká TNT tí wọ́n ti ń sọ pé kí yẹn gbà wọn á kó gbogbo wọn lọ ṣàbàrí kò tán ni bóyá ìgbà yẹn lọpọlọ yín máa ṣiṣẹ́ ẹ fẹ́ yàwó mẹ́wàá sílẹ̀ fún wọn 200 owó oúnjẹ owó epo àgbówó orú ẹ̀ẹ̀tún ní jẹ́ kó wọ́n ṣiṣẹ́ ṣé ti rí pé àgbákò religion lẹ́gbẹ́ dání kì í ṣe Islam àgbákò religion òun lẹ́gbẹ́ dání. Adéfẹ́mi wọ́n ní kùránì kí ló sọ jáde o kùránì kí ni fas kí ni o wọ́n ní kùránì sọ pé báwọn ṣe kọ jáde wọ́n ní kùránì sọ wípé tí ẹ bá ń fẹ́ ìmọ̀ ẹ lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù ohun tí Muhammad sọ nìyẹn bóyá náà àdìtì náà ti rí èmi ò mọ àwọn náà kọ jáde wọn kà jáde yìí o kí ló dé ẹ ló wọ́n ń fọ ìsìnú Islam òun gan ẹ ti ń pe nọ́mbà eléyìí ẹ bá pé tí bí hello my mommy ẹ ṣe pé di ọdá wọn yẹn ẹ ká sọmọ ẹ pé di ọdá wọn yẹn torí lẹ́yìn mi kíní MP yẹn mo lọ charge mi ìdẹ̀ tí ìgbà ẹ pé di ọdá wọn ẹ pé WhatsApp di ọdá wọn yẹn mo ti connect yẹn ẹ wá bá yé àwọn èèyàn jẹ ọ̀pọ̀lọpọ̀ gan ọmọ purpose of orí bíbọ pé kéèyàn borí ẹ̀ ìṣẹ̀dá ẹ̀ mà ní tó ń wáre fún ẹ ọpọlọ ẹlòmíì ti jọba ẹlòmíì ò fún tí ìṣẹ̀dá ẹ̀ wá ẹlòmíì ò fún ìṣẹ̀dá ẹ̀ ní dáadáa látara kíni látara ẹ̀sìn yìí náà ni hello ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ yín ẹ ti wọlé o ẹ káàsán wa ẹ káàsán mo fẹ́ kọ̀mẹ́ǹdì kọ́là tó sọ̀rọ̀ tán yẹn ni. the other WhatsApp ní ká ẹ pèsè the other WhatsApp ẹ̀yin kọ́ àmọ́ ń bá wí ẹnì ṣó ń lẹ̀ o. mo fẹ́ kọ̀mẹ́ǹdì ẹ̀yin ó sound ẹ̀yin ni ẹ pèsè second WhatsApp. it sounds so brilliant. nǹkan tí mò ń rò náà ni ó ń sọ yìí. ẹ̀jẹ̀ bá rántí pé mo ti sọ fún yín ní oníṣòwò kan tẹ́ ẹ ṣe tí mo pè tí mo sọ wípé ṣẹ̀rí àwa Áfíríkà a máa ń ṣe religion ni ṣẹ̀rí òyìnbó spirituality lọ́wọ́ òyìnbó máa ń ṣe spirituality òun lẹ fi di pé wọ́n advance òyìnbó ò ń ṣẹ̀sìn spirituality ni ṣẹ̀rí gbogbo nǹkan tí à ń pè ní ẹbọ ní Áfíríkà yẹn ń sọ fún yín Eleha tẹ́bárún tí mo tó bá yẹ pé ìlú òyìnbó ní kinní yẹn wà òyìnbó máa ti sọ di owó wọ́n ti sọ di owó ẹ mọ̀ the funniest thing Eleha ẹ mọ̀ the funniest thing ṣẹ́rí tó òyìnbó bá gbá ṣẹ́rí gbogbo nǹkan tá à ń pè ní ẹbọ òòṣà kìíní kan yẹn òyìnbó máa sọ di owó ṣẹ́rí ibi táwa dúdú tàdé dáàbò dé a máa tún máa fi owó wò níbí bòjọ́ ọmọ ẹ̀yìn ni a máa tún máa fowó wò ṣé ẹ̀ ń gbọ́ mi. gbogbo ayé ń gbọ́ yín. òyìnbó ń ṣe ẹ̀sìn spirituality làwọn máa ń ṣe àwa dúdú la fẹ́ ṣẹ̀sìn nítorí pé a fẹ́ lọ sọ́run ọ̀run ibi tó ti mú wa mọ́lẹ̀ ni ọ̀run fàyà àti ẹ̀bùn àlìjọ́nà fìdáùsì òun ló fi mú wa mọ́lẹ̀. àwọn tó ń gbé wáyé sáwọn ọmọ pé àlìjọ́nà kan wà. ẹ pé àwọn tó ń ṣẹ̀sìn sìn ẹni ẹ gbè lọ́wọ́ wọn pé kí ni reason kan fi ń ṣe ẹ̀sìn yẹn. torí àlùjọ nọ́mbà 1 wọ́n fẹ́ lọ sínú iná. ìjọba ọ̀run. wọ́n fẹ́ lọ sínú iná wọ́n dẹ̀ fẹ́ lọ sọ́run rere. ṣe ti rí pé ọ̀rọ̀ wọn dàbí mi ìmọ̀ bí mo ṣe lè sọ Yorùbá yẹn
wọ́n ṣe ẹ̀sìn yẹn for a purpose ni kò wà genuine nǹkan tẹ́ bá ti ń ṣe ẹ̀sìn tó ti jẹ́ pé ẹ ti ní motive ìtírọ̀ motive pé nǹkan tí mo fi ń sin Ọlọ́run ni torí pé mo fẹ́ lọ sọ́run àbí mi fẹ́ lọ sínú náà tí kinní yẹn tẹ́ ti ní ìtírọ̀ motive yẹn then ẹ̀sìn tẹ́ ṣe yẹn kò wà genuine tẹ́ bá bi mí léèrè sí pé why tí mo ń sin Olódùmarè mi ìsọ Olódùmarè torí pé mo fẹ́ lọ sí ọgbà ìjọ̀rọ̀ nìkan the reason ibi tí ẹ̀sìn Abrahamic religion tó ti gẹ̀ẹ́tì àwọn followers púpọ̀ nìyẹn nǹkan wọ́n ti gbé ìbẹ̀rù heaven and hell yẹn tí wọ́n wájú so everybody kàn ń ṣẹ̀sìn yẹn pé mi ìfẹ́ lọ sínú náà mi ìfẹ́ lọ sínú náà mi mọ̀ bẹ́ẹ̀ gẹ̀ẹ́tì kan tí mò ń sọ. àgbọ̀yé. hello. à ń gbọ́ yìí. ó yẹ ẹ pè wọlé o ẹ pè wọlé o ẹ pè wọlé o. a ní tí wọ́n bá ń ròyìn àlùjànnà fún yàn àwọn àfáà yìí tí wọ́n bá ń ròyìn àlùjànnà wàá ju tọwọ́ ẹ lẹ̀ wọ́n ti wá gbàgbé pé ẹlẹ́ran ara ni wá kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe tí wọ́n bá sọ pé wọ́n ròyìn bálùjànnà ṣe rí fún wa ìgbọ́n tí ẹ̀ tún máa ń ṣúra gbogbo ẹ̀ wọ́n ní àná mọ̀mọ́ sàlàsálà pé ó jáde káàkiri ńjọ́ kan pé ó wá wọnú ọgbà àlùjànnà lọ ó wọnú lọ́lọ́ obìnrin lórí bíbà ó wọ ọgbà àlùjànnà ọkùnrin ló kún bẹ̀ ṣé wọ́n àti ṣe ti yìí ẹ̀yin rò pé ẹ̀yin ọkùnrin eléyìí ni wọ́n ń sọ pé ẹ wà lálùjànnà ẹ̀yin onídàádà orí TikTok orí social media yìí